أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله اللهم ربنا لك الحمد بما خلقتنا ولك الحمد بما رزقتنا ولك الحمد بما هديتنا ولك الحمد بما أنقذتنا ولك الحمد بما فرجت عنا ولك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة كبت عدونا وبسطت رزقنا وأظهرت منا وأزهرت أمننا وجمعت فرقتنا وأحسنت معافاتنا ومن كل ما سألناك ربنا أعطيتنا فلك الحمد على ذلك حمدا كثيرا. لك الحمد بكل نعمة أنعمت بها علينا في قديم أو حديث أو سر أو علانية أو خاصة أو عامة أو حي أو ميت أو شاهد أو غائب. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت. سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ fún Ọlọ́run, a kí ọba tí ó tọ́ sí kíkí jùlọ, a kí ọba tí a fẹ́ máa fi gbogbo òwúrọ̀ wa ọ̀sán wa kí, ọba tá a fẹ́ kú lérí ẹ̀sìn rẹ̀, ọba tá ń bẹ̀ tá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó ṣàlékún ìmánì wa, kó ṣàlékún gbàgbọ́ wa, ọba tí ó sọ wá di ọ̀sẹ̀ tèní nígbà tá a dágbére fúnra wa níjẹ̀ẹ́jọ́, ọba tó tún ní kálàǹfààní àti bára wa pàdé. A dúpẹ́ lọ́wọ́ ọba náà, a kí ọba náà, a yìn ín lógo, a tọrọ kí Ọlọ́run àti gí Ọlọ́run, a tọrọ àánú rẹ̀ fún olólùfẹ́ rẹ̀ tó jùlọ Ànábì Muhammadu. Ìkẹ́ Ọlọ́run, ọlọ́ Ọlọ́run kó dórí gbogbo àwọn ẹni rẹ̀, kó dórí gbogbo àwọn àfáà wa, kó kárí àwọn òbí wa, kó kárí gbogbo ọmọ ẹ̀yà wa lọ́kùnrin lóbìnrin tí gbogbo wa jọ máa pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ lérí Tafsir Surat Hud ní ibi tá a ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba bọ́ra wa. Àǹfààní bẹ́ẹ̀, èrè bẹ́ẹ̀, Ọlọ́run má ṣe jẹ́ á jẹ́ láyé àtàlùkìyámà. Ọlọ́lá ilaha illallahu má ṣe láṣìdànù iṣẹ́. Ọlọ́run fi tàn mọ́lẹ̀ sínú ìgbésí ayé wa, Ọlọ́run jó wúlò fún wa. Ibi tá a tọ́ kéwú náà dé, òun ni àyà 53 nínú Surat Hud. Ibi tọ́lọ́run ti ní qalu ya Hudu ma jitana bi bayyinatin wa ma nahanu bi tariki alihatina an qawlika wa ma nahnu laka bi mu'minin. إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله وأشهد أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون. إني توكلت على الله ربي وربكم ما من دابة
إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. Ọlọ́run ó ń dá wa lẹ́kọ̀ọ́ kí ni ìjọ ànábì Hud alayhi salatu wa salam lẹ́yìn tó jíṣẹ́ Ọlọ́run fún wọn tó ní wọ́n tọrọ àforíjìn lérí gbogbo àṣìṣe wọn tó ti ṣáájú nínú ẹbọ, nínú ṣe ìgbẹrùgbẹ̀rí sọ́lọ̀ wọn bá ti gbéraga. Qalu ya Hudu, wọ́n dá lóhùn pé Hudu, ma jitana bi bayyinatin, gbogbo ẹ̀rí jẹ́mi ìṣótó mú wáyìí kò tẹ́ wa lọ́rùn, ẹlẹ́gbẹ́ ń pò mú nǹkan kan wá lórí lójú wa. Wa ma nahnu bi tariki alihatina an qawlika, a lè ti torí ọ̀rọ̀ rẹ kó wá jẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ láwa tẹ̀lé tá fi wá gbàgbé ẹ̀sìn àwọn bàbá wa. Tán bá ní kí ló dé tá fẹ̀sìn àwọn bàbá wa lẹ̀, àwa ní Hudu ló bá wa sọ̀rọ̀, Hudu kẹ̀ lẹ́nu Ọlọ́run. Wa ma nahnu laka bi mu'minina, àgbà ẹgbọ́ nínú Suratul A'raf. Ẹ̀kúnrẹ́rẹ́ èsì tí wọ́n fún ànábì Hudu ó tún jẹyọ níbẹ̀ léyìí tí ó sí nínú Hudu níbí. Wọ́n sọ fún ànábì Hudu pé qala al-mala'u alladhina kafaru min qawmihi inna lanaraka fi safahatin. Wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì Hud níbi tí wọ́n láyàdé pé inna lanaraka fi safaha. Ọ̀rọ̀ tó gbé dání yìí ń tọ́jọ́ lójú wa ní pé ó ní ìlàkàì lẹ́nu wọn lọ́hùn, ó wúwo lẹ́nu mi àti sọ. As-safahatu ní kí ọpọlọ èèyàn má bá tẹgbẹ́ mu. Ọpọlọ èèyàn tí ó bá bá tẹgbẹ́ mu, tí ó ṣe déédéé tẹgbẹ́ déédéé làákàì tẹgbẹ́ rẹ̀ máa ní kò ní náà ń pè ní safaha, as-safihunu. Àwọn educationist wọ́n máa pín madarikul akili, ọpọlọ àti iṣẹ́ tọpọlọ èèyàn máa ṣe kàtígórì ọpọlọ ènìyàn, wọ́n máa pín sí bí ìran 5. Àwọn kan bẹ abqariya ń bẹ, àwọn tó bá belong sí kàtígórì wọn máa pè ní abaqira, àwọn tí ọpọlọ wọn mú bérebére jù nítorí pé ọpọlọ wọn ti ju tẹgbẹ́ lọ, ó ju ti tó tán bá ń group age. Kìí ṣe ẹni tán bá jọ bí yín lọ́dún kan náà lóṣù kan náà lọ́mọ pé age mate rẹ o, lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ tí wọ́n jẹ́ educationist tán dẹ̀ study ìgbésí ayé ọmọ ènìyàn. Kódà lọ́dọ̀ àwọn psychologist bákan náà. Wọ́n á mọ group lárúbá, mọ group ń jọ̀njọ̀, àwọn mọ group age kún ó ní tùfú sínú tùfú lálẹ́ yẹn wà. Ń bẹ ní age ìjọmọ ọ̀dọ́ ọmọ kékeré láti ìgbà wọn bá ti bí ọmọ títí dìgbà tí ó fi máa kú ọmọ ọdún 12, group kan náà gbogbo wọn wà. Wọ́n lè máa jà ságbà kan máa jà sọ́jú orí bẹ̀ group kan náà wọ́n wà. Yọ́wá kan sínú murahaka, àwọn náà èyí táwọn olóyìnbó máa ń pè ní teenagers, àwọn tó bá wà ní sínú teen 13, 14, 15, gbogbo àwọn teen wọ́n ní teenagers ni wọ́n. Sínú murahaka nígbà náà ni ọpọlọ rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa mature. Tó bá yọ́wá kan sínú shabab, àsìkò ọ̀dọ́ bẹ̀rẹ̀. Àsìkò ọ̀dọ́ máa lọ fá títí tí ó máa fi wọ 40, àsìkò ọ̀dọ́ ni. Láti sínú 40 tí yẹn bá ti pé 40 títí tí ó fi máa mẹ́nu lé 50, kuhula wọ́n máa pè ń pé wọ́n ní káhálù ní sínú kuhula. Láti 50 above àbí láti 60 lọ síwájú wọ́n máa pè ní sínú shuyukha àbí sheikhuha. Sínú pé yẹn di sheikh, ó di àgbàlagbà lọ́jọ́ orí. Bí Lárúbáwá ṣe sábà gúrùpù tí wọ́n láti jọ̀njọ̀n nínú èdè wọn náà. Kí mo fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n mọ group age. Ibi tí o ti máa mọ ẹni tán lè pè ní abqari, ẹni tí wọ́n lè pè ní agbárí ńláńlá tí age rẹ̀ ju tẹgbẹ́ rẹ̀ lọ. Òun ni ẹ wo bí ṣe ronú, ẹ wo dèdè ọpọlọ tọ́lọ́run fún. Sọ bá tàwọn tí wọ́n jọ wà ní group kan náà nínú age, sọ bá mu àbó ṣàgbà tiwọn. Tó bá ti ṣàgbà tiwọn, wọ́n ní abqari, irú ẹ̀ wọ́n nínú èèyàn. Tí ó wà ní age ọ̀dọ́ tí ó máa ronú bí arúgbó, tí ó máa ronú bí àgbàlagbà tó ti rí gbogbo ayé tán. Ó kéré gan nínú ẹ̀dá tọ́lọ́run dá. Ẹ̀ṣà ni wọ́n, tán bá dẹ̀ ti wà níbi tí wọ́n bá wà, wọ́n máa ń lámìlakẹ́ ẹ̀dá àwọn ọmọ yàtọ̀. Wọn ò lè parẹ́ máwọn èèyàn lá nítorí wọn ò common, wọ́n sọ wọ́n láàrin àwọn èèyàn. Irú àpèjúwe kan ní Ibn Hajar al-Asqalani. Ìgbà máa ń ṣà àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí máa ń ṣà tọ́lọ́run máa fi wọ́n dára, tí wọ́n kàn ìgbà kan tún mú ẹnìkan wá tí ó máa ya dùgbò yẹn lẹ́nu pé ṣé èèyàn lélẹ̀ àbálìjànnú. Bẹ́ẹ̀ ni al-Imam an-Nawawi. Bẹ́ẹ̀ ni al-Imam Ibn Taymiyyah al-Harrani. Kódà ẹ̀rí inú kèfèrí wọ́n pé wọ́n pọ̀ káàkiri ní West náà tí wọ́n ní lágbájá yìí pé àfikọ́ mọ́ fojú rí nǹkan ó lè ha odindi ìwé ńláńlá. Gbogbo tó bá ti fojú rí ẹ̀kan náà ni máa ha, kì í ka nǹkan lẹ́ẹ̀mejì kó tó ha. Ẹ̀rí bẹ́ẹ̀ nínú ẹ̀dọ̀ Ọlọ́run.
tí ẹ pé kèfèrí ni kò mọ Ọlọ́run kì í ka nǹkan lẹ́ẹ̀mejì kó tó ha kì í sì gbọ́ nǹkan sétí lẹ́ẹ̀mejì kó tó ha kò sí bí nǹkan òun ṣe lè gùn tó yóò ha dúdú ẹ̀. bí physical power àbí physical strength wá ṣe máa jura wọn lọ iná ní naturally ọpọlọ wa náà máa ṣiṣẹ́ tó jura wọn lọ. ntẹ́yìn ó fi mọ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn bẹ tí ó gbé òkúta ńláńlá dání tí ó dẹ̀rọ Ọlọ́run tí ò ní fílì ń pòun gbé nǹkan kan dání èèyàn bẹ tí ẹ gbé fún tí ó tọwọ́ mọ̀ọ́rọ́ láàrin ìṣẹ́jú márùn-ún èèyàn bẹ tí ò ní lè gbé rárá. bá a ṣe jura wa lọ nípasẹ̀ agbára kódà bá a ṣe jura wa lọ nípasẹ̀ yìí pé ọkùnrin ó bóbìnrin lò papọ̀ tẹ́lómi mọ̀ náà òun lè ṣe méje òun lè ṣe méjìlá òun lè ṣe gbogbo nǹkan tó bá wọn ẹlòmí ẹ̀kan péré ní tòun naturally bóun ṣe rí nìyẹn. so bí àwọn èèyàn ṣe ń fi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ jura wọn lọ iná làwọn èèyàn máa jura wọn nílànà ọpọlọ nílànà làákàyè madarikul akil. ọ̀rọ̀ tẹ́ bẹ́ẹ̀ nìkan kan sọ tí ó ti yé kódà kẹ́ tó sọ délẹ̀ ẹnìkan bẹ tí ń gbọ́ lọ́wọ́ the same time tí ò yé rárá tí ò tiẹ̀ rójú tún tẹ́ ń sọ. ọpọlọ ò ní dọ́gba kódà bí éjì wa bá dọ́gba ọpọlọ wa máa jura wọn lọ. àwọn tọpọlọ wọn bá wá fakọyọ yàtọ̀ wọn mọ̀ pé wọ́n ní àbákẹ́rà. àwọn tọpọlọ wọn bá ṣe déédéé tẹgbẹ́ déédéé ọpọlọ tẹgbẹ́ rẹ̀ nínú lòun náà máa ń ní ibi tẹ́ bá sì fọpọlọ rẹ̀ sí náà lọ́mọ. àwọn ni wọ́n mọ̀ pé dárájà òun ní dárájà tó zakia wọ́n ní hadha zakiyun ọpọlọ rẹ̀ mú bérebére àmọ́ kọ̀kọ́ já tẹgbẹ́ déédéé tẹgbẹ́ rẹ̀ máa ń nínú lòun náà nínú làákàyè èyí wọn náà pọ̀ nínú ẹ̀dọ̀ Ọlọ́run. èyí tó wá bìlò rẹ̀ tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn nábì Hud yìí ní sàfáhà ọpọlọ tó bìlò tẹgbẹ́ ọpọlọ tí ò tó tẹgbẹ́ pé ẹnu tẹ́ ẹ bá kọ́ nìkan náà ni ọmọ ntẹ́ ẹ bá kọ́ ọpọlọ rẹ̀ ọpọlọ dígítà ni àìsọ́rí ọpọlọ wọn ṣe máa ń pè analogue ọpọlọ níbi tẹ́ ẹ bá ti fix ẹ̀ sí nìkan náà ni ọmọ kò lè ṣiṣẹ́ tayọ ntẹ́ ẹ bá fún fọ́múlà kan tẹ́ kọ́ mathematics tẹ́ sì fún l'example kan example wọn nìkan náà ni ó yẹ tẹ́ bá ti mú example mi wá tẹ́ dá kíní kan rú ńbẹ̀ kò lè apply ẹ̀ kò lè ntẹ́ kọ́ wá fi find the solution mi tẹ́ fún yìí kò lè yé ọpọlọ rẹ̀ bìlò tẹ́gbẹ́ òun náà máa wọṣọ gidi bí èèyàn gidi o òun náà tiẹ̀ lọ́pọ̀ jù láyé lénìí ọ̀pọ̀lọpọ̀ institution Nàìjíríà dẹ̀ ní unfortunately láwọn iléèwé wa irú àwọn ọpọlọ tán máa produce ni ọpọlọ tí ò ní lè bá tẹ́gbẹ́ mu àfọmọ tọ́lọ̀ ń bá fẹ́ ṣàlẹ́ṣà lókù ní ó rí ibi nàrí jáde bọ́ sí marhalatu zakia àbí marhalatu abkariya. sàfáhà òun ní pé tẹ́ bá kọ́ ní nǹkan abẹ́ ṣàlàyé nǹkan fún ọpọlọ rẹ̀ kò ní ẹnu tẹ́ bá wí fún òun nìkan náà ní òye kò ní lè tún fi mí kò ní lè wà innovative kó tún dá ti ẹ̀rọ lọ́tọ̀ kó gbọ́ yìí tẹ́ ẹ sọ fún òun yé látara míì tẹ́ ẹ sọ fún bẹ́ẹ̀ bá gbé fatiwa fún fatiwa lùkàn ni ọlọ́ọ̀ gbé wá ni ó wá apply ẹ̀ sílùú mi context mi tí ó ṣe déédéé àwọn àfáà kan ṣe fatiwa kan lù kan nígbà táwọn rí bílù táwọn ṣe rí ibi tọpọlọ wọn mọ tó yé wọn mọ àbí sẹ́ńtúrì kan ni wọ́n ti ṣe fatiwa àwọn níbi tí làákàyè wọn mọ nígbà náà yọ wá lọ mú fatiwa yẹn wá yọ wá tì bọnú context ìlú mi àbí ìgbà míì tí ò ṣe déédéé sẹ̀fíhùnù ó lè wà nù kéwò lè wà nù wè. tẹ́ bá ní ọmọ abáyín manage business pé adá come business à ń ṣe business ice cream lápèjúwe mọ wá bá manage mọ wá bá mójútó àdẹ̀wà lásìkò sọ́mà lásìkò tí business ice cream ń ṣe dáadáa òǹgbẹ́ ń gbé àwọn èèyàn ọ̀fun gbé àwọn èèyàn wọ́n fẹ́ mú nǹkan tútù. nígbà tí àsìkò winter bá ti dé tó tútù dé ó yẹ kó ti mọ̀ ẹ́ pé business yóò lè ṣe déédéé bíi ti tẹ́lẹ̀ mọ́ ó yẹ ká dọ́gbọ́n máa invest síbi bóyá bíi sweater àbí ká máa ta pullover. ṣẹ̀fí wò ní mọ̀ ní pé nǹkan ti yí padà yọ continue ice cream náà ni ó tún máa ta nù winter ṣẹ̀fí hù nìyẹn. àbí kọ́ mọ tó ronú báwọn ṣe expand the business ice cream lásìkò winter tó bá jọ ọmọ kékeré ni tẹ́ bá ránṣẹ́ tẹ́ bá ebi ń pa mí ò dákun tètè bá ara ń jẹ wá lọ bá ara ìwà wá lọ́dọ̀ yẹ lẹ́wà tó bá dọ́dọ̀ yẹ lẹ́wà ó sì mọ̀ pé ebi ń pa yín gan tí yẹ lẹ́wà bá ní ẹ̀wò tí ìdílé bá bọ́kọ mi mo ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú mo fẹ́ dà sí rí iná ní pẹ̀lú ògbó Ọlọ́run yóò jókòó ń bẹ̀ yóò mọ̀ retí kí wọ́n ṣe tán lójú òun kó wọn bá yín ra wa torí yóò mọ̀ òun ká ẹ̀wà lẹ́lẹ́ fẹ́ jẹ òun ò gbọ́dọ̀ ra nǹkan mi wà lé wá fún yín. So sẹ̀fíhù nìyẹn lọ́lọ́run fi ní wala tutu sufahaha amwalakum ẹ má kó owó yín láwọn sẹ̀fíhù lọ́wọ́ dúkìá rẹ̀ ó parẹ́ tó bá yẹ sẹ̀fíhù ní mánéjà tó fi sínú kọ́mpínì rẹ̀ àbí di bísínẹ́sì rẹ̀. wọ́n á ń fẹ̀sùn sàfáhà kan anabi Hud alayhi salatu wasalam kí n tó gbàgbé àwọn mọ̀dáríkù tó kù ó tún kú marhalatul gabawa kọ́lọ̀ mọ́ fi ṣàdánwò wa kọ́ mọ́ jẹ́ abirú ẹ̀ lọ́mọ. òun ni ẹni tó yẹ sí pé òun ò tiẹ̀ wulẹ̀ ní ìlàkàyè rárá kò sí ọpọlọ gidi lérí rẹ̀ ọmọ tẹ́ kò wọlé lọ́wọ́ tẹ́nìkan dá dúró pé 1 bí kíló wà lọ́wọ́ rẹ̀ yẹn yóò lówó ni kó wá yóò sì kó fún wọn. ẹlọ́mọ fi irú ẹ̀ dán wa o
mi wá bírú ẹ̀ lọ́mọ kó tètè ké gbàǹjarì fáwọn èèyàn pé ẹ ṣàánú mi ìbíkúbi mo bí gbogbo ẹ̀ náà ló ní solution àwọn educationist mọ bó nìyẹn ṣe mọ strengthen ọpọlọ yẹn tí wọ́n enhance làákàyè débi tí ó move kúrò level kan bọ́ sí level míì àdúrà alukurani náà sì máa ṣògùn èyí tó pọ̀ ńbẹ̀ èyí tó tún wá burú jù gàbá wà lọ ni wọ́n ń pè ní balahu abulahu ẹni tó ponú sámú tẹ́ sí pé kò tiẹ̀ lẹ́bàá dákọ̀ rẹ̀ fún gan kò mú kọ́ rẹ̀ bí kí tọ́mọ dà lẹ́nu wọn irú àwọn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa fi wọ́n sínú ìnáyà kásọ̀ àwọn mọ̀dárì kùtẹ́ máa pín ìlàkàyè táwọn educationist máa pín sínú. wọ́n ń là nábì Hud alayhi salatu wassalam àwọn èèyàn rẹ̀ ń fẹ̀sùn sàfáhà kan ipe kò gbádùn ipe ọpọlọ rẹ̀ ò bá tẹgbẹ́ mu wọ́n ń sọ bẹ́ẹ̀ lẹ́nu ara wọn lọ́hùn wọ́n yẹ̀yẹ́ ànábì Hud alayhi salatu wassalam gbogbo eléyìí ń jẹ́ ká máa mọ kí ni wọ́n ṣe dèdí ọ̀ràn o wọ́n dá kó tó di pọ́lọ́hún jẹ́ wọ́n yà ní o tànàbí Hud alayhi salatu wassalam òfin láti máa sọ fún un pé ya qawmi laysa bi safahatun mi ò ponú mi ò ya wèrè ṣe mọ̀ yí pé a pè wọ́n scientist alọ́lọ́làjú ni wọ́n ọlọ́run fi ìmọ̀ ìjìnlẹ̀ mọ̀ wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n wá jọra wọn lójú bí ìgbà tẹ́ bá ṣe wáàsí fún scientist yóò mọ lẹ́ẹ̀kàwé tóun náà nípa ẹ̀ lajú ń pé ẹ̀yin ìwé ẹ̀yin tẹ́ kàwé yanjú ẹ̀yin tẹ́ ṣàṣeyọrí yóò mọ fojú kékeré wò yín nígbà tẹ́ bá ń bá aṣọ tí kò bá sáyẹ́nsì rẹ̀ mu ó nígbàgbọ́ nínú sáyẹ́nsì ju anything lọ. ẹni laysa bi safahatun mi ò ponú walakinni rasulun min rabbil alamin òjíṣẹ́ ni mí fún yín látọ̀dọ̀ Ọlọ́run ọba. ìyẹn jẹ́ àwọn ẹ̀sùn mìíràn tán fi kan Nabi Hud alayhi salatu wassalam tá a mú jáde nínú suratul A'raf ẹ̀ máa rí nínú aya 65 sí 72. bákan náà nínú suratul Mu'minuna Anabi Hud alayhi salatu wassalam àwọn èèyàn rẹ̀ tún sọ fún wípé qala al-mala'u min qawmihi alladhina kafaru àwọn kèfèrí tí wọ́n gbà tiẹ̀ nínú àwọn èèyàn rẹ̀ ń wípé wa kadhabu bi liqa'il akhirah Ọlọ́run ní wọ́n ṣe àìgbàgbọ́ sí ìbọ́lọ́wọ́n ọba pàdé ńjọ́ al-kiyama pé kò sí tí ń jẹ́jọ́ kan yìí ẹ̀rí pé báwọn scientist yìí nínà ṣe rí nìyẹn gẹ́lẹ́ àwọn ní kò sí tí ń jẹ́ pé ìkànnì kan tí n tán pè ní secularism gẹ́gẹ́ ìtumọ̀ rẹ̀ tó dálé lérí náà ni pé nǹkan tá a mọ̀ bàbàrà ní ibi tá a ń pè ní here ibi tá a wà yìí àti now àtàsùkò tá a wà yìí kẹ́nìkan mọ̀ bá wa sọ nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ ẹjọ́ ṣẹlẹ̀ náà tálíkì àmọ̀ yẹn bá dé àmọ̀ rí àwọn bá ṣe ń live lọ́hùn bẹ́ẹ̀ ẹ bá ṣe ń live ń bẹ́ẹ̀ àánú ọmọ bá wọn live ń bẹ́ẹ̀ ẹ bá ṣe ń ṣe ń bẹ́ẹ̀ àmọ̀ bá wọn ṣe ń bẹ́ẹ̀ ẹjọ́ dé nígbà tá a ti rí sójú ẹ mọ̀ fi tàn wá báwọn scientist yẹn nínà ṣe wí nù kadhabu bi liqa'il akhirah wọn ní kò sí ti ń jẹ́ ń pa bọ́lọ́hún pàdé Ọlọ́run ní wa tarafnahum fil hayati dunya adẹ̀ tọ́jú wọn o adẹ̀ ṣàánú wọn wọ́n gbádùn wọn lówó lọ́wọ́ o. wọ́n sọ pé ma hadha illa basharun mithlukum gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Húdù ẹ̀yin díẹ̀ tẹ́ gbà fún tẹ́ gbọ́ lọ́n gbọ́ lára ẹ̀ ìntàn yìí ni ma hadha illa basharun mithlukum abara lásán bíi tiyín ni àwọn expect pé Ọlọ́run lè rán yàn kan ṣe kó wá jẹ́ abara kẹ́ńtọ́ lọ́wọ́ bá ránṣẹ́ o ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá mi tó yàtọ̀ gidigidi sáwà. innakum idhan la khasirun ma hadha illa basharun mithlukum yakulu mimma takulun rí i pé irú oúnjẹ tẹ́ ń jẹ lòun náà ń jẹ wa yashrabu mimma tashrabuna irú omi tẹ́ mu lòun náà mu sójú sí Ọlọ́run wa nù wala in ata'tum basharan mithlakum innakum idhan la khasirun tẹ́ bá sì lọ tẹ̀lé abara bíi ti ẹ ti pòfo aya'idukum ṣé yọ máa ṣàdéhùn fún yín ni tí ó máa promise yín annakum idha mitum pé tẹ́ bá ti kú wa kuntum turaban tẹ́ ti di ẹ̀pẹ̀ wa idhaman tẹ́ ti kẹfún tẹ́ ti dé gungun annakum mukhrajun ń pọ́lọ́ nǹkan tún bẹ tó lè gbé yín dìde sáyẹ́ǹsì ti wo ṣe déédéé wípé ẹni tó bá ti kẹfún tó ti kó egungun ó tún lè dìde kò ṣe déédéé sáyẹ́ǹsì wa bẹ́ẹ̀ haihata lima tún adúnà wọ́n ń ṣe yẹ̀yẹ́ ń pé haihata kò possible kò rọrùn gbogbo àdéhùn tí Húdù ń ṣe fún irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìrìyà ìlà hayatuna dunya ilé ayé tá a wà yìí nìkan ló ní value tó o bá ti kú tó o bá ti rí tiẹ̀ ṣe ń bẹ̀ ọ́ tán fún ẹ nìyẹn àwọn kèfèrí ń sọ bẹ́ẹ̀ táyé bẹ́ẹ̀ lè bọ́mọ́ lọ́wọ́ ó pofó nìyẹn ìrìyà ìlà hayatuna dunya namutu wa nahya wàmà nahanu bimabu'uthin namutu wa nahya ẹni tí ń gbáyé kan gbáyé ni
coincidentally la fi ń wálé ayé nature ní ń bí wa nature ní ń dá wa ẹni bá sì kú náà nature ní ọ̀pá ọlọ́wọ́n ọba kan ò sí níbi kan tí ń pẹ́ nìkan kò sí níbi kan tí ń yẹ nìkan mọ́ nánú bí mo bọ̀ fi náà kò sí tí ń jẹ́ gbéǹde lẹ́yìn ikú. wọ́n sọ bẹ́ẹ̀ fún anabi nuhu alayhi salatu wa salam nínú suratul mu'minun. anabi hudu alayhi salatu wa salam ọ̀jàre ẹ má bínú. wọ́n á tún wá sọ fún pé inna qulu nínú suratu Hud tá à ń tọ́bọ̀ inna qulu illa taraka ba'du alihatina bisu'in qala inni ushidu Allaha wa ashhadu anni bari'un mimma tushrikun. wọ́n níbi tí ara fún wá dé ń tààrò ní pé inna qulu illa taraka ba'du alihatina bisu àwọn olúwa wa àwọn òòṣà wa kódà ọjọ́ bí ìgbà pé wọ́n ti kọlù ọ́ ẹ̀dọ́ nǹkan wọ́n ní àwọn òòṣà wọn wọ́n ní àwọn olúwa wọ́n ti kọlù ànábì Hud pé ibi tá ń wọ yóò dà pé ọwọ́ ń bẹ lára rẹ̀ ọwọ́ àwọn òòṣà rẹ̀ là ń rí ọwọ́ àwọn òòṣà wa là ń rí lára rẹ̀ yìí àwọn ni wọ́n yà ń wèrè taraka ba'du alihatina bisu láti ìgbà tó ti ń pé ká mọ̀ sin àwọn òòṣà yìí mọ́ àwa náà ń fura náà ike ẹni tọ́ nọ́mà kan ò lè mọ sọrú tó ń sọ yóò dà pé àwọn òòṣà yẹn gan ni ń bọ̀ ọjà ọ̀rọ̀ ń lọ wá bí ànábì Hud nù pé òòṣà ń bẹ mí jà kí ni ń jó òòṣà ẹ̀yin àtòòṣà yín tòhẹ́lì pẹ̀lú àwọn òòṣà yín bá ṣe ẹbí olóyìn bí ó ṣe wílé ni inni ushhidullah mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí kọ́ọ̀lá ànábì Hud ní sọ bẹ́ẹ̀ inni ushhidullah mo fọ Ọlọ́run ọba ṣẹ̀rí washhadu ẹ̀yin náà máa jẹ́rìí anni bari'un mimma tushrikun èmi bọ́pá bọ́sẹ̀ kúrò bí gbogbo ń tẹ́ ń pè lóòṣà wọn yẹn èmi àtòòṣà òòṣà yín lè fi mí ṣe nǹkan kan gbogbo ń tẹ́ ẹ̀yàn lọ́lọ́run mi ń dún ní ìyàtọ̀ sólúwọ́ ọba tèmi fàkìdú ní jẹ̀mí ànẹ́yìn àtòòṣà yẹn lọ́ọ́ dáwọ́pọ̀ látẹ̀ní lọ́ọ́ lọ́ọ́ pawọ́pọ̀ fàkìdú ní jẹ̀mí ẹjọ́ sàsí mi ẹjọ́ ṣe mí láburú thumma la tunziruna kó dẹ̀ má lọ mi lára ẹjẹ́ ń fi ayé lẹ̀ lénìí ó yẹ tètè ẹ dájọ́ tí ń kù ọ̀tá wọn láyà bẹ́ẹ̀ tí Ọlọ́run bá dáyàn lójú ibi tí yẹn fọlọ́run ọba sí tó bá dáyàn lójú ẹ̀mí ìrì ọ balẹ̀ níta ń pè ní ìmánì ògidì ìmánì original ìmánì tó bá wà nú ọkàn rẹ tọ́lọ́run ọba tóbi lọ́kàn rẹ tọ́mọ túmọ̀ Allahu akbar tá a máa wí lérí irun kí Ọlọ́run ló tóbi jù tó bá rí lì tóbi lọ́kàn rẹ ní nǹkan gbogbo ń tó yàtọ̀ sọ́lọ́run ní ó fúyẹ́ lójú rẹ gbogbo ń tó yàtọ̀ sọ́lọ́run ọba pátápátá nínú tí wọ́n sọ pé ń bọ̀ wá táwọn èèyàn máa jáyà gbogbo ẹ̀ pátápátá ní ó kéré lójú rẹ pé kíní ń bẹ́ẹ̀ kíní ń jàjẹ́ kíní ń jí oṣù kíní ń jóògùn torí tí ọba láṣẹ Ọlọ́run ọba ní kò lè ṣiṣẹ́ lásán ni gbogbo agbára tí ọba ti jágbára Ọlọ́run lásán kò nítumọ̀ ńlá nábì Hud alayhi salatu wa salam ìmánì gidi ló fi dájú kọ àwọn aláburú àwọn alásàsí ń bẹ nínú wọn àwọn tí wọ́n mọ òòṣà pé ń pé ó yá bínú sí lágbájá ní ìtẹ́mìrì ọmọ bẹ̀rù abati ẹ̀ lálára jẹ́ lásán ò ní lè concentrate gbogbo kejì throughout ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ọ̀sà máa ronú ni pé hey ọmọ lálá jẹ́ lánàá ọmọ lálá àwọn oṣoúnjẹ ta ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ọmọ tójú wọlé káàkiri wọ́n ní túmọ̀ ńláńlá lọ́kàn rẹ̀ náà wọ́n fi ń rí ọ dẹ́rùbà torí gbogbo tí ń jẹ́ ọkàn rẹ̀ tó bá ti occupy yẹ pẹ̀lú Allah tí ò sí àyè kan mọ́ nínú ọkàn yẹn fún agbára mi tó tayọ tí ń jẹ́ Ọlọ́run gbogbo ó fúyẹ́ lójú rẹ̀ pátápátá gbogbo tí ń jáyé ní ó fúyẹ́ lójú rẹ̀ torí tó bá wọ̀ tún rẹ̀ agbára Ọlọ́run ló máa rí ńbẹ̀ tó bá wo òsì rẹ̀ àmì Ọlọ́run ló máa rí ńbẹ̀ tó bá wo wájú rẹ̀ bọ́lọ́run ti tó ló máa rí ńbẹ̀ ẹ̀yìn rẹ̀ iwájú òkè àtilẹ̀ Ọlọ́run agbára rẹ̀ àmì rẹ̀ nìkan ni ó occupy gbogbo tí ń jẹ́ làákàyè rẹ̀ yóò wá jẹ gbogbo tí wọ́n máa wárí fún lẹ́yìn Ọlọ́run ó kéré lójú rẹ̀ bí tí wọ́n rí yóò wá bí ìkìyà àwọn ọmọ kékeré àkì ọ láyà tó báyìí kí ló fi ọlọ́kàn balẹ̀ ìfọkànbalẹ̀ yẹn tí ń jẹ́ al-amnu ìfọkànbalẹ̀ tí yẹn mọ ibi títí máa wá ìyẹn ṣiṣẹ́ dé ìyẹn ṣe oògùn kan débẹ̀ níyàn bá ṣàdàmọ̀ di kọ́ lọ́ọ́ fira ìfàyàbalẹ̀ lọ́dọ̀ àwọn àjẹ́ wọn padà àwọn náà wọ́n dẹrù pájú ó fi kú àmọ́ ìtọ́ba wá látọ̀dọ̀ Ọlọ́run ìmánì ni máa bì ìgbàgbọ́ nínú Ọlọ́run àti trust nínú Ọlọ́run yóò wá jẹ́ kó ọmọ torí bá àwọn ewu kan táwọn èèyàn mọ̀ pé ọmọ yìí ọmọ parẹ́ ọmọ jẹ́ kíni kan ìyàtọ̀ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ajẹ́ ńláńlá mọ̀ ní ọmọ kí láà jẹ́ ó sì lọ́ọ́ sùn kankan oníṣẹ́ nígbà tó ẹ́sìpọ́lọ̀ ti occupy gbogbo máìndì rẹ kò sáàyè ń bẹ̀ mọ́ fún àti bàbàrà nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìyẹn làwọn ànábì Ọlọ́run tí wọ́n jẹ́ àgbààgbà nínú àwọn ànábì Ọlọ́run màkọ́ọ̀mù yẹn wọ́n máa dé ipò yẹn ni wọ́n máa dé nínú ìmánì tẹ́mi wọ́n balẹ̀ sọ́lọ́run pé kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run
la ilaha illallah ti yé wọn paríparí pé kò sí nǹkan kan mi lẹ́yìn Ọlọ́run gbogbo tí ń bẹ àfi bí ìgbà pé wọn ò sí gbogbo tí ń bẹ pátápátá àfi bí ìgbà pé wọn ò sí àìsí lọ́bẹ̀rẹ̀ wọn àìsí náà ni ó kányìn wọn ewé àtegbò tó lóògùn fi ń ṣagbára àìsí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ àìsí ni ó padà kányìn ẹ̀ kò kí ń jẹ́ kẹ́rù ó bà wọ́n wọ́n á ń pè àwọn Ọlọ́run ọba wa àwọn àjọ ànábì Hud adàlú là ń sọ bẹ́ẹ̀ pé àwọn Ọlọ́run ọba wa ti fi àdánwò kàn wọ́n tàwọn wọ́n yà ń wèrè ó ní Ọlọ́run yín òòṣà yín yè mí wèrè ó yẹ lọ pé gbogbo òòṣà yín ẹ pé gbogbo òòṣà ayé ẹ kẹ́ pè wọ́n kúnra ń pé ẹ sà sí mi ó dẹ ní mọ́dọ̀la fàlà tún dìrú náà tiẹ̀ mọ́ lọ́mi lára rárá ànábì Nuhu alayhi salatu wa salam òun náà dọ́lọ́run wò bẹ́ẹ̀ àbí ká sọ pé òun náà ta àwọn olóòṣà ó ta wọn láyà ó dán wọn wò pé ẹdẹ ṣe wọ́ọ̀sì yẹn ṣe ń tagbára yín bá ká gbọ́n sí àwọn ànábì tá à ń sọ yóò sì lóògùn kan tí wọ́n gbójúlé táwa nígbà tí wọ́n wí bẹ́ẹ̀ tán o àwọn náà ti ń lọ fi pò kan rárá wọ́n ti ń lọ fi nígbà táwọn àjẹ́ bá ń lé ọ táwọn oṣó bá ń lé ọ tó tún wá sá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ wọn náà ló tún sá lọ ó ti submit ara rẹ̀ fún wọn ọwọ́ wọn ti tẹ̀ already àfi kó submit ara rẹ̀ fọ́lọ́run ọba tó ní àwọn àjẹ́ tó làwọn oṣó fúnra wọn náà ọba tí ń control àwọn náà fúnra wọn tẹ́sí pé tó bá fẹ́ darí wọn kúrò lọ́dọ̀ rẹ̀ easily ni ó darí wọn kúrò lọ́dọ̀ rẹ̀ kódà wọn bá tiẹ̀ wá gbèrò nǹkan kan tọ́lọ́run ọba fẹ́ kó ṣe tí ọba fọwọ́ sí kún kò ní ṣe nǹkan kan wọn ni wọn sàṣì ọmọ òun ní nǹkan lára kì í ṣe lásán kò dúró lásán ẹ wá díẹ̀ dáadáa kò sí nǹkan kan ọgbára lọ́lọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ sọ́lọ́run ni. èèyàn mélòó ló lè ṣe bẹ́ẹ̀ anabi alayhi salatu wa salam nínú suratu Yunus kò sí nínú Hud nígbà tá a pìtàn anabi Nuha òun náà ta àwọn kèfèrí láyà ó ní ẹ lọ dán àwọn òòṣà yín wò ya qaum ẹ̀yin èèyàn mi in kana kabura alaykum maqami tó bá yẹ sí pé ìbágbé mi pẹ̀lú yín nílùú yìí ó ti sú yín wátẹ̀dìkiri bí ayatillah àwọn àmì olúwa tí mo rán yín létí tí ń ṣe wá sí fún yín yẹn ó ti sú yín ẹ fẹ́ gbọ́ mọ́ kò lè ó ní fa ala Allahi tawakkaltu èmi gbára lọ́lọ́run fa ajmi'u amrakum ó yá gbogbo yín ẹ panupọ̀ ẹ sì mọ́ yapa ara yín wa shuraka'akum ẹ pè èèyàn kúnra ṣe ń pé ntólógún fi ń ṣawo ọ̀tọ̀ lólógún ọ̀tọ̀ láláwo nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ lólógún ọ̀tọ̀ láláwo ìyẹn lè lóògùn kọ́mọ́jọ́ yín ní ẹgbẹ́ awo tí ó máa da tiẹ̀ ṣe lọ́tọ̀ èèyàn sì lè má lóògùn rárá tí ó wà nínú ẹgbẹ́ awo ń táwo túmọ̀ sí ni pé àwa kan nínú àwa lágbára ẹjẹ́ àjọ máa ran ara wa lọ́wọ́ ká dá association kalẹ̀ wọ́n máa ní awo ní gbàwó ń gbọ̀n awo ní ran awo lọ́wọ́ táwọ̀ ọ̀bá gbàwó ń gbọ̀n awo ṣèkínni yọ tẹ́ awọ yà ìrànlọ́wọ́ ni wáṣúra káàkún lànàbì Nuhu wa wípé ẹ lọ pé gbogbo àwọn alágbára bíi tí kódà ẹ pàlìjẹ̀nú ẹ pé gbogbo òun agbára ẹ pè wọ́n kúnra summa la yakuna amrukum alaykum ghummatan kódà ẹ má yapa ara yín o ibi kan ní kẹfẹ́ nu kò sí pé a fẹ́ yà ń wèrè ẹ̀yin kẹ́ má sọ pé nù ẹjẹ́ agbowó lọ́wọ́ ẹ̀ ní ẹjẹ́ agbójú lọ́wọ́ ẹ̀ ẹ fẹ́ nu kò í pé ń ta fẹ́ sá ní ẹ sá á lápapọ̀ summa qudu ilayya ẹ sá á sí mi wala tundiruna ẹ má jẹ́ ń dọ̀la ẹ pa mí tágbára yín bá kà òun náà ta wọn láyà ó ìmánì ni tọ́ba ti lágbára gbogbo nǹkan pápátá ọmọ wò bíntín pé kò nítumọ̀ kìí ṣàwọn ànábì kódà àwọn tí wọn ṣànábì Ọlọ́run tí wọn jẹ́ abara bíi tiwa pátápátá tí wọn receive revelation tí wọn rí màláíkà rí àwọn sahaba ànábì ridwanullahi alayhim Mu'az ibn Jabal radiyallahu ta'ala anhu àti Mu'az ibn Amr ibn Jamuh nígbà tí wọn gba Islam tí wọn lọ bá ànábì ní Makkah sallallahu alayhi wa sallam ànábì ń bẹ Makkah nígbà náà Mu'az ibn Jabal wà nù àwọn tí wọ́n tẹ̀lé àwọn ará Madina lọ ṣe hajj tí wọ́n bá anabi pàdé tí wọ́n ṣe bẹ́yàn pẹ̀lú anabi tí wọ́n ti gba Islam anabi èdè Madina ń gbé Makkah àmàrà Makkah ti fúnlẹ̀ mọ́ wọ́n ti fìlúṣù ń palẹ̀ máa ti ṣe hijira lọ bá wọn Madina ará Madina wọn wá díẹ̀díẹ̀ wọ́n wá gba Islam Makkah wọ́n ṣe bẹ́yàn akọba ula wọ́n ti wá ṣe bẹ́yàn akọba thaniya Mu'az ibn Jabal wà nù àwọn tí wọ́n ti wá gba Islam ní Madina kalẹ̀ kánabi ó tó dé àti Mu'adh ibn Amr bàbá tó wá bí Mu'adh ibn Amr ṣẹ́ra àwọn méjèèjì Mu'adh méjèèjì Bani Salama ni ìran wọn ìdílé wọn ó kọ family house wọn náà ń pè ń Banu Salama bàbá tó bí Mu'adh ibn Amr tóun sì kejì Mu'adh ibn Jabal tán pè ní Amr ibn Jamuh àgbàlagbà wọn ti dàgbà inú àwọn gbajúmọ̀ àti bọ̀rọ̀kìnní èèyàn Mẹdínà sí ló wà sẹ́ńkẹ́ gbogbo èèyàn bá ń change ìròrí ìmọ̀ difficult fáwọn àgbàlagbà àwọn arúgbó yẹn láti change position wọn máa fẹ́ takú tí wọ́n bá dàgbà lélẹ́rí pé ẹ̀sìn àwọn bàbá mi nù òòṣà àwọn bàbá mi nù ẹ̀yin mọ̀jẹ̀ sí wọ̀nyẹ ẹ̀dá nǹkan mọ̀ àwọn ò tètè máa gbà bọ̀rọ̀ bí àwọn ọ̀dọ́
lọ gbá nílẹ̀ Madina Mu'az ibn Jabal wà nù ọmọ bàbá yìí tá ń sọ yìí náà Amr ibn Jamuh ọmọ rẹ̀ Mu'az ọmọ rẹ̀ òun náà ti gba Islam. Amr ibn Jamuh wà ló ṣàkan tí máa ń sìn wọ́n pe òòṣà rẹ̀ ní òòṣà Manat pákó ló fi ṣe òòṣà ń pákó ni òòṣà onígi ó sì sọ́dọ̀ Ọlọ́run tí máa ń forí balẹ̀ fún ó sì gbà àtàìmọye ọdún ní tí ń sìn tọ́gbà yìí pé òòṣà yìí ní fóun jẹ òòṣà yìí ní ṣe mímu fóun òòṣà yìí ní gbogbo nǹkan gbogbo tóun dì láyé òòṣà yìí ni. nígbà tó ọmọ rẹ̀ gba Islam tí Mu'az ibn Jabal tóun náà ń jẹ́ kan náà àwọn ọmọ ẹbí tí wọ́n jọ ń gbénú agboolé kan náà gba Islam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ọ̀dọ́ yọkàndín lálẹ́ mọ́júmọ́ bàbá wọn wà òòṣà tì níbo lòòṣà mi wà yọ máa fòòṣà rẹ̀ lọ pé níbo lọ́lọ́run mi wà ta ló gbé Ọlọ́run mi ọlọ́mọdé àgọ́ kí wọ́n máa sin Ọlọ́run tí wọ́n lè jí gbé ọwọ́ gbé tó bá ti wá gbé wọ́n lọ sọ sínú ààtàn níbi tí wọ́n ń da ìgbẹ́ sí tí wọ́n ń da gbogbo nǹkan ìdọ̀tí sí ni wọ́n lọ sọ òòṣà rẹ̀ sí wọ́n bá wà lọ tó bá wà bọ̀ yóò rí mbẹ́ yóò tún gbé wálé padà yóò fọ́nù yóò máa bínú gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá ń jí òòṣà mi gbé tí n bá ka yín mọ́ díẹ̀ tí n bá ṣe kíní kan ó tó ẹtì níwọ̀n ó gbé òòṣà sílé padà ó ti fọ́ wọ́n bá tún di ní ẹni tílẹ̀ bá tún ṣúnjọ́ kejì wọ́n ó tún sí ṣọ́ bàbá wọn ó ti rí ipò ti sùn ọmọ bíbí inú rẹ̀ Mu'az ọmọ rẹ̀ àti Mu'az ibn Jabal ọ̀dọ́ làwọn wọ́n tún sọ operation yẹn ní alẹ́ kílì òtó mọ́ wọ́n tún gbé òòṣà wọ́n tún lọ sọ òòṣà sínú ibìkan tí ó dọ̀tí tó bá tún jíjọ́ kejì yóò tún wá yóò tún padà he òòṣà níbìkan yóò tún bínú nígbà tí wọ́n á di lemọ́lemọ́ lọ́wọ́ akọjú sóòṣà rẹ̀ ó ní in kana fika khair ìtàn yìí Muhammad ibn Ishaq ọ̀pá nínú Sira Nabawiya rẹ̀ Ibn Kathir náà fi sínú Bidaya wa Nihaya wọ́n ní bá Amr ibn Jamuh wá kọjú sóòṣà rẹ̀ pé in kana fika khair ìwọ òòṣà yìí wọ́n dẹ̀ ń jí ọ gbé orí nǹkan kan ṣe ìwọ ọlọ́wọ́ tí mo pè lọ́lọ́run tóore kan bá ń bẹ lára rẹ̀ tọ́ba yẹn sí pé tòótọ́ ló lágbára kan ó lé olóore kan náà olóore kan lára ọ̀dà gba àdá ó gbá ìdà yìí ó wá fi ìdà kọ lọ́rùn ó ní tí wọ́n bá ti dé àwọn tó máa jí ọ gbé ìdà tó fi bá wọn jà ni mo fẹ́ rí kó o ti pa wọ́n kó o ti ṣe wọ́n bí ojú kó o ṣe wọ́n bọ́ ṣe ṣojú kó yàn kàyànkàn wọn ó gbé ìdà lé òòṣà lọ́rùn ọlọ́sùn lálẹ́ ẹjọ́ ọ̀hún nígbà tí ó tún dàárọ̀ ọjọ́ kejì àwọn Mu'az ibn Jabal àti Mu'az ibn Amr ọmọ bíbí inú rẹ̀ àtàwọn gáàsì yòókù tí wọ́n jọ ranra wọn lọ́wọ́ wọ́n ti lọ́ọ́ palẹ̀ mọ́ òòṣà tóun ti dà tí ń bẹ lọ́rùn òòṣà wọ́n ti kó dodo ẹ̀ ńlẹ̀ ó jí lórí pé àtòòṣà àti ìdà tí ń bẹ lọ́rùn òòṣà òun ò rí kankan mọ́ níbo wá ní Ọlọ́run òun wà ó tún wá káàkiri ó tún bá níbi tí wọ́n máa lọ sọ sí níbi àtàntàn máa jù sí tóun ti ìdà tí ń bẹ lọ́rùn ẹ̀ wọ́n wá mú pẹ̀lú ìdà nìkan ní this time around wọ́n wá mú òkú ajá tó ti kú tíntín rùn wọ́n wá so mọ́ jífà ajá wọ́n so mọ́ òòṣà yẹn lọ́rùn àti ìdà wọ́n sọ wọ́n sójú kan náà nínú ilé ilẹ̀ ìyẹn ló wá bá bàbá yẹn nu jẹ́ pé jífà lọ́rùn Ọlọ́run òun kò sí ní nǹkan kan ṣe ìdà tún ní ọwọ́ rẹ̀ kò tiẹ̀ lè jà wọn ò tiẹ̀ gbọ́ kó ti pa ẹnìkan níbi títí ń gbé dìde ní gbogbo yẹn ti pélé lérí pé bàbá ẹ ronú pìwàdà tẹ́lẹ̀ ìbálẹ̀ protect yín ni ó yẹ kó ti protect ara ẹ̀ yín òòṣà yìí òòṣà tẹ́ ẹ pé lọ́lọ́run tí wọ́n hàn lé mọ̀ tán kidnap lójoojúmọ́ tí ò rí nǹkan kan ṣe ló yẹ kẹ́ ẹ mọ̀ bàbàrà wọn níjọ́ náà lọ́gbà Islam. bẹ́ẹ̀ náà ni Khalid ibn al-Walid níjọ́ tá ànábì wọ Mẹ́kà sallallahu alayhi wa sallam níjọ́ fatihu Mẹ́kà òun là ànábì gbé dìde ní pé kó lọ́ọ́ wú àwọn òòṣà kan nínú òòṣà tó wó níjọ́ náà ni Uzawa òòṣà tó tóbi jù ń gbogbo ilẹ̀ Mẹ́kà òòṣà náà ga ó tóbi wọ́n ní òun ni ànábì ní kó lọ́ọ́ wó òòṣà náà kódà ara àwọn àtàn kan náà nígbà tí ń wó lọ́wọ́ kíní kan bí àlìjẹ̀nú bí obìnrin hòhò lọ́nà wọn ló jáde nínú òòṣà náà báyìí kí ló kí Khalid ibn Walid láyà kí ló kí Mu'az ibn Jabal láyà kí ló kí Mu'az ibn Amr ọmọ bàbá ta ní sọ́ọ̀ṣà Mádínà kí ló kí gbogbo wọn láyà tán fi ń àwọn tán ṣẹ̀ṣẹ̀ sòòṣà tán ṣẹ̀ṣẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà Islam ni ìbẹ̀rù àti ìjáyè òòṣà sì yẹ kó kù lọ́kàn wọn èyí ṣe tí ìmánì yẹn ti wá sílẹ̀ lọ́kàn wọn débi tí wọ́n wá ń wo òòṣà bí igi lásán tẹ́mi rẹ bá rí òòṣà ńlẹ̀ Yorùbá ní sáà ọlọ́mọdé aṣàgbákò ìbọ̀wọ̀ àti bàbàrà tá a máa ń fún gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run náà ló jí wọn máa ráyè lọ́kàn wa kán máa dẹ́rù bà wá àwọn ànábì Ọlọ́run challenge gbogbo tí ń jẹ́bọ̀ wọ́n kọjú sí nǹkan kan ò sì ṣe wọ́n ànábì Ibrahim alayhi salatu wa salam òun náà ṣe bẹ́ẹ̀ nínú suratul An'am Ọlọ́run ní wala akhafu ma tushrikuna bihi Ọlọ́run lá ànábì Ibrahim sọ fáwọn olóṣàjọ rẹ̀ pé èmi ò máa bẹ̀rù gbogbo tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run ọba wọn yẹn
ani ó wá bẹ̀rù oòrùn náà oòrùn mọ̀ burú ó ní kíni oòrùn tí máa wọ̀ ó bẹ̀rù òṣùpá ó ní òṣùpá tí máa wọ̀ àwọn àràwọ̀ tí máa wọ̀ tẹ́ ń sìn wọn yẹn mi ò bẹ̀rù wọn illa ayasha rabbi shay'a ó ní àfi tí nǹkan kan bá wọn Ọlọ́run lára tó fẹ́ dá látọwọ́ wọn lókù wasi'a rabbi kulla shay'in ilma wasi'a rabbi kulla shay'in ilman afala tatadhakkarun ó ní kò sí ntọ́lọ́wọ́n bá mi ọmọ afala tatadhakkarun ó yẹ kẹ́ tara àìbẹ̀rù àwọn òòṣà yín tí ìbẹ̀rù wọn tí nǹkan kan ò sì ṣe mí ó yẹ kẹ́ tara ẹ̀ ronú wa kayfa akhafu ma ashraktum bó mo ṣe fẹ́ bẹ̀rù àwọn nǹkan tẹ́yìn ń mú lọ́lọ́run lẹ́yìn ọba tó yẹ ká máa sìn tẹ́ ẹ ti sọ́dọ̀ lọ́run ẹ wá ní kémi ọmọ bẹ̀rù wọn wala takhafu annakum ashraktum billahi ma lam yunazil bihi alaykum sultanan tó bá lè kí ẹ̀yin láyà láti ṣàyàkókò nà kí sọ́lọ́run ọba tó dá sánmà àtilẹ̀ tẹ́ bẹ̀rù ẹ̀ débi pé fi yan nǹkan mi lóòṣà tẹ́ yan nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ẹ̀ ẹ̀yin ò bẹ̀rù Ọlọ́run ẹ wá fẹ́ kémi ọmọ bẹ̀rù òòṣà àyà tí yín lè sọ́lọ́run ẹ̀ ń sọ tóhùn yín sọ́lọ́run ẹ wá lémi ò lè sọ tóhùn mi sóòṣà yín ayul fariqaini ahaqqu bil amni kuntum ta'lamun ta ló yẹ káyà rí ó le ta ló yẹ kẹ́mi rí ó balẹ̀ ṣebí mi ló yẹ kẹ́mi mi ó balẹ̀ ń pe tẹ́ǹsìn yóò nítumọ̀ ẹ̀dọ́ Ọlọ́run lásán ni tẹ́yìn bá lè nígboyà àti kọjú sọ́lọ́run ẹ wá ní kémi kó wá ní mílà àti kọjú sóṣà yín kí ní ń jóṣà alladhina amanu ẹni bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ walam yalbisu imanahum bizulmin tí wọ́n wá mú àmúlùmọ́làmọ́ ìmánì wọn ìmánì tó dógóńgó ìmánì tó ṣe nǹkan kan kú ó ṣe àyè kan kù nínú ọkàn rẹ láì jẹ́ sí pé Ọlọ́run ló ọkùpáyé ẹ̀ agbára mi ò nítumọ̀ sí ọtọ́ tayọ agbára Ọlọ́run ulaika lahumul amnu wa hum muhtadun irú àwọn bẹ́ẹ̀ ni wọn kì í lálàkàlà irú àwọn bẹ́ẹ̀ ni ọkàn wọn balẹ̀ wọ́n sì ní ìgboyà ìmánì pé ẹ̀mí mi balẹ̀ pé kò sí nǹkan kan àfi ntọ́lọ́run bá fẹ́ ṣe àmọ́ bí ẹ̀mí yẹn bá ti wá balẹ̀ tó náà ntọ́lọ́run bá fẹ́ ṣe ṣe rí qualification yẹn ó ṣe pàtàkì ńbẹ tọrọ bá ti máa dára lọ́lọ́run àmọ́ tí ìmánì bá jòkó lọ́kàn yẹn o tí ìmánì bá jòkó lọ́kàn rẹ̀ ẹ̀mí yẹn balẹ̀ sọ́lọ́run ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ pé àfi ntọ́lọ́run bá fẹ́ ṣe nìkan ló kù kò sí agbára kan kò sété kan tẹ́dá lè pa kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe tọ́lọ́run ọba lọ́wọ́ sí kò ní í ṣe kí gbogbo ológun ayé pawọ́pọ̀ ìpè afẹ́ talágbájá ló sì tọ́lọ́run bá ní kò sínú ètò mi pé yóò tòṣì kò sí ní tí ó ṣe é àwọn bàbá wa dá wákà kan lọ́dún kan tó ti pẹ́ ó ní ẹ má torí mi lọ gbóṣó ẹ má torí wà lọ gbàjẹ́ ẹ má torí wà lọ ṣèkà o bọ́jọ́ wa ò pé ikú ò ní mú wa lọ bọ́jọ́ igun bá pé ikú apagún ẹyẹ gúnugún tí máa jòkú bó ṣe lè jòkú èèyàn tó tí máa rẹ̀yìn àwọn kan tó bá padà yá tí kú tiẹ̀ náà bá dé òun náà kú òun náà fàyè lẹ̀ bọ́jọ́ igun bá dé ikú apagún àbí bọ́jọ́ ikú bá pé ikú apakú ikú tí ń pààyàn òun náà ń bọ̀ wá kú tó bá dijọ́ kan Nabi sallallahu alayhi wa sallam ó ní tọ́mọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà kọ́lọ̀ fi wá sínú wọn tọ́mọ aná bá wọná tán fayunadi munadin olùpèpè kan wàá pèpè lóhùn rere yọ pariwo pé yá ahlal jannati khuludun wala maut gbogbo ẹ̀yin tẹ́ jama àlìjẹ́nà tẹ́ ra àlìjẹ́nà wọ̀ ibẹ̀ lẹ́ẹ̀ máa bẹ lọ gbére ẹ̀ tún ní jáde mọ́ ẹ̀ sì ní kú mọ́ wa ya ahlan nari khuludun wala maut gbogbo ẹ̀yin ọmọ ilé náà khuludun wala maut níbẹ̀ lẹ́ẹ̀ máa bẹ lọ gbére ẹ̀ tọrọ kẹ́ ẹ kú ẹ̀ wá ikú ẹ̀ ní rí kò sí ti ń jẹ́ kú mọ́ Ànábì ni wọ́n wàá pàṣẹ Ọlọ́run wàá pàṣẹ pé kí wọ́n mú ikú wá ikú tí pààyàn gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n mú wá ala surati kabshin Ọlọ́run sọ ikú di nǹkan kan bí àgbò Ọlọ́run wà ní kí wọ́n pa ikú pé kò sí ti ń jẹ́ kú mọ́ ẹni bá wọná gbére ẹni bá wà àlìjẹ́nà gbére kò sí pé ẹnìkan wá kú níbi tó wà kò sí kú mọ́ wọ́n fi ní bọ́jọ́ ikú bá pé ikú apakú bọ́jọ́ ẹ̀dá bá pé ikú àpẹ̀dá kò máa sí ikú tí ó pèlè dùmarè bọ́jọ́ wa ò pé ikú ò ní mú wa lọ kò sírú Ọlọ́run nínú ẹ̀dá nítorí kò sírú Ọlọ́run lórílẹ̀ ayé
kò sírú Ọlọ́run lókè sánmọ̀ o, kò sírú Ọlọ́run kò láfijọ́. La ilaha illallah Allah, la ilaha illallah Allah, la ilaha illallah Allah, la ilaha illallah Allah, la ilaha babarije illallah, la ilaha babarije illallah, la ilaha bobarorun illallah, la ilaha bí ó bá rọrùn illallah, la ilaha babarina illallah, la ilaha bá ó bá rina illallah, la ilaha baba gbádùn illallah, la ilaha bá ó bá gbádùn illallah, la ilaha baba ń lọ illallah, la ilaha baba ń bọ̀ illallah, la ilaha haqqan illallah, la ilaha sidqan illallah, la ilaha fil ufuqi illallah, la ilaha fil ardi illallah, la ilaha fil kulli illallah, la ilaha illallah Allahu. Tọ́lọ́run bá ti occupy mind ẹ̀dá, ó ní ráyè ń bẹ fún nǹkan mi mọ́ lẹ́yìn Ọlọ́run. Ẹ̀mí rẹ̀ ó balẹ̀, ìgboyà tí gbogbo àwọn ológun táwọn alágbára ò ní nínú ayé ó sì máa ní, torí gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́run bò ní túmọ̀ máa lójú rẹ̀. Àmọ́ níbi ìtàn Nábì Ibrahim alayhi salatu wassalam tá a mẹ́nu léyìí, níbi tóun náà ti ta wọ́n láyà, ẹ̀kọ́ ń bẹ tá a tún dára wa, ẹ̀kọ́ ìmánì. Ó ní illa ayyasha rabbi shay'a, ó ní àfi tọ́lọ́run ọba mi bá fẹ́ dára kan lókù. Torí gbogbo àwọn alágbára tá alágbára wọn ò ní túmọ̀ yẹn náà. Níbi àìnítumọ̀ òun náà tọ́lọ́run bá fẹ́ tọwọ́ wọn ṣe nǹkan kan yóò ṣe o, wọ́n sọ pé nǹkan ó ṣe yọ́ dẹ̀ ṣe, kìí ṣe ipá wọn ṣe. Ó ti wà nínú ètò Ọlọ́run pé mo fẹ́ ṣe nǹkan báyìí, àsìkò yẹn làwọn propose sí, àbá lásán làwọn ń dá, àbá lásà sí ń dá. Àmọ́ tí àbá lásà sí ń dá tó bá ṣe déédéé ìpalẹ̀mọ́ Ọlọ́run àti ètò tọ́lọ́run ti fẹ́ ṣe, asásìrì ọ̀ṣẹ́ o. Ọba jẹ́ nìkan tí elógun gbẹ̀ngẹ̀ nìkan tí yẹn bá ti ṣoògùn oògùn oníran ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. Tọ́lọ́run bá nípalẹ̀ mọ́ pé yọ̀ràn. Tí yẹn bá ti ṣoògùn, tí yẹn bá ti wẹ ẹṣẹ ìyọnú, tí yẹn bá ti tẹ wẹ ẹṣẹ kínní kan, oògùn kankan ò lè ràn yọ̀ràn ọ́ tó bá ń bẹ nínú palẹ̀mọ́ Ọlọ́run pé yọ̀ràn, tó bá ṣe déédéé palẹ̀mọ́ Ọlọ́run yọ̀ràn. Àkọ́bá jẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ ràn àwọn ànábì Ọlọ́run. Àmì yẹn bá ka Al-Qur'ani dáadáa yóò yé. Ànábì Musa alayhi salatu wassalam, Ànábì Musa, àbí èèyàn lè jẹ́ wòlíì kó mọ́ kanga kó wá súnmọ́ Ọlọ́run táwọn Ànábì Musa alayhi salatu wassalam. Ànábì Musa wọ́n dán àṣàsí wò ní sójú ẹ̀ nígbà tí àwọn olóòṣà tí Fíráúnà náà ké sí pé ó yẹ wá ṣe mírèkù, ó ṣe bí mírèkù lànábì àbí májíkì lànábì Musa ń ṣe, ó wá ní ẹ wá dán májíkì wò ní sójú Musa káwo ta ní òwìn. Nígbà tí wọ́n ju ọ̀pá wọn lẹ̀, fa idha hibaluhum nínú Suratu Taha, fa idha hibaluhum àwọn okùn tí wọ́n jù lẹ̀, wa isiyuhum àtàwọn ọ̀pá wọn, yukhayyalu ilayhi, ẹ̀gbọ́n kan, yukhayyalu ilayhi, wọ́n ń dán lójú, ìyẹn padà sọ́dọ̀ Musa, pronoun Musa ni, pé wọ́n dán Musa lójú, min sihrihim, fẹ́ni tí ó tún dàrú mọ́ lójú, pé bóyá ọ̀tọ̀ ní tọ́fà tí ojú ànábì Musa fi dán. Alayhi salatu wassalam, ànábì Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí, ànábì tí máa gbóhùn Ọlọ́run direct, láì sí màláíkà láàrin àwọn méjèèjì, tí è ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run ṣerú ẹ̀ fún. Ọlọ́run ní yukhayyalu ilayhi, àwọn dán lójú, yukhayyalu ilayhi, wọ́n ń dàbí lójú rẹ̀, ìdàndán lójú rẹ̀, min sihrihim, látara oògùn táwọn tọ̀hún ṣe, yẹn ni pé oògùn ló ṣiṣẹ́ débẹ̀, annaha tẹ̀sìn àbí ìgbà pé àwọn okùn tán jùlẹ̀ àti ọ̀pá tán jùlẹ̀ bí ejò, wá ń dàbí ejò lójú ànábì Musa. Ọlọ́run ní fa awjasa fi nafsihi khifatan, ẹ̀rù bà Musa, kulna la takhafa, ní má bẹ̀rù, nígbà tó rógùn ó ní kí ni ìdàbí ìgbà pé ń ṣiṣẹ́ má bẹ̀rù, innaka antal a'la, ìwọ ló win. Ẹ̀yẹn tó ìyẹn wà súnmọ́ Ọlọ́run tá ànábì Musa ni tí wà ní ẹ tí ń bá ti wẹ́ sí àwúre àṣàṣì ò lè ràn mí. Tọ́lọ́run bá fẹ́ yẹn ní mọ́ni kọjá àwọn ànábì Ọlọ́run. Bá ti fẹ́ kó ní mọ́ni kí gbogbo ń tálásàsí àti gbogbo agbára mi tó yàtọ̀ ságbára Ọlọ́run mọ́ nítumọ̀ lójú rẹ̀ òun náà, òun láti wà guided. Kọ́ rántí pé tó bá wọn Ọlọ́run ọba kò sí tí ó lè ṣe. Ànábì Ibrahim yan ọ̀rọ̀, ó ní illa an yasha'a rabbi shay'a.
gbogbo ń pàṣà sí yín ò lè ràn mí tí mo wú yẹn náà ó dúró lérí pé tí ọba sínú ètò Ọlọ́run ni o tó bá yẹ sí pé ìpalẹ̀mọ́ Ọlọ́run ni pé àbá tí wọ́n dá yẹn yóò ṣiṣẹ́ àti bí wọ́n rẹ́ anabi Zakariya wọ́n pa àwọn anabi Ọlọ́run tí wọ́n pa ó lè má jásà sí wọ́n fi pa wọ́n bẹ̀ sábàbí kan nù sábàbí tí kú máa fi ṣẹlẹ̀ sí ni náà wọ́n fi pa wọ́n tọ̀rọ̀tọ̀ ní kú ọ̀tọ̀ ní pípa ìbọn pípa lọ́wọ́ fún òun kọ́ ló ní kú lọ́dọ̀ Ọlọ́run ló ní kú lọ́dọ̀ ẹ̀tọ́ lọ́n bá ní ẹni yóò ní tí kú mọ́ bá yìn ń bọn nínú kí ọwọ́ ẹni tó yìnbọn gan gbọ̀n ọ̀tọ̀ níbi tó fẹ́ yìnbọn ọ̀tọ̀ níbi tó tájẹ́ bóyá gbárí rẹ̀ lọ tájẹ́ tí àbínú ikùn rẹ̀ ibi tí ò ti ní survive Ọlọ́run ó sì ní kọ́wọ́ rẹ̀ ọgbọ̀n yóò yìn lápá wọn bá ní Ọlọ́run save rẹ̀ apá ló ti bá ẹ̀rí nǹkan gbà tọ́lọ́run ti ní kò tí ikú rẹ̀ ò tí yá àbí kí bà yẹn bá ń bi tán ló ti bá náà kí wọ́n tètè ríbi ṣe nǹkan sí kí wọ́n tètè ríbi yọ àbí kó tiẹ̀ mọ́ bá rárá àbẹ́ ríru ẹ pé irú rẹ̀ má ṣẹlẹ̀ nígbà tọ́lọ́run bá ní kádàrá mi ọba lọ pẹ́ nìyọ́ fàyè lẹ́sìn tán bá ara àwọn ànábì Ọlọ́run tí wọ́n pa tá a sì ra àwọn ànábì Ọlọ́run ti ta ànábì Musa la sọ yìí pé wọ́n gbìyànjú àṣà sísí Ọlọ́run sì ní yòókáyálù ilé ìhì ń dá ànábì Musa lójú Ayuba ńkọ́ aleyhi salatu wassalam tóun náà ké gbàǹjarì lọ bọ́lọ̀ pé àní masaniya ṣèyítọ́nù bìnúsùbí wà àdáb ọ sọ fọlọ́wọn ọba pé ńgbà tára ní lérí ààrẹ inú suratu sọ̀rọ̀ wadhkura abidana Ayuba ọlọ́niwọ̀ Muhammadu rántí ẹrú wa Ayub tá a ti ṣàánú rí ṣáájú wọn náà ìsìnàdé arọ́bà oúnjẹ tí ń ké pé ọlọ́wọ́n ọba rẹ̀ pé ọlọ́wọ́n o àní masaniya ṣèyítọ́nù bìnúsùbí wà àdáb ṣètánì ti fi ìyà kàn mí ń sọ bẹ́ẹ̀ fọlọ́n pé ṣètánì fìyà kàn mí. ṣẹ́ńbí àṣàṣì náà wọ́n ń ṣiṣẹ́ bí dodo nǹkan burúkú wọn yẹn tánẹ́bí Ọlọ́run fi wọ́n sọ fọlọ́n pé ṣètánì ti fẹ́ ó ti fi ìyà kàn mí ó ti fi wàhálà kàn mí Ọlọ́run gbà mí. wọ́n ní wáṣíwáṣà ló fi kan nẹ́bí Ayub aleyhi salatu wassalam. Yusha'u kọ́ Yusha'u ibn Nun ṣe bá nẹ́bí Ọlọ́run lòun náà tí ń tẹ̀lé nẹ́bí Musa tí wọ́n jọ ṣèrìn àjò tí wọ́n jọ wá Khidiru lọ òun lọ́mọ tán ní bẹ pẹ̀lú nẹ́bí Musa ń jọ náà ní tọ́lọ́tàl Qur'an ní kọ́dà lífàtàhù àti ní gàdá àná ọmọ tá nẹ́bí Musa mú lẹ́yìn ìjọ náà tí wọ́n jọ ní ìrìn àjò tán wá Khidiru lọ Yusha'u ni àlẹ́ odindi ànẹ́bí Ọlọ́run lòun náà alayhi salatu wassalam. wọ́n ní al-Qur'an sọ pé àmọ́ ansanihu illa ṣètọ́nù an adhkurahu ṣètánì ti gbà mí lágbé ẹja tá a gbé dání ṣètánì gbà mí lágbé níbi àpáta kan ẹja jábọ́ lọ́wọ́ ẹja ní wọnú odò ó ní ẹja tá a gbé dání pa fi jẹun ṣètánì ti gbà mí lágbé àti ṣàlàyé fún yín pé ó ti já ṣètánì gbà á lágbé Kùránì ní sọ̀rọ̀ tó bá mú ṣètánì lè rí iṣẹ́ ṣe lára Yusha'u pé bó ni wọ́n ṣe jẹ́ tí ò ní ṣiṣẹ́ lára tiẹ̀ ọ̀bẹ lọ́hùn ni tòun ti yí mọ́ nìyẹn náà kí Ọlọ́run má jí wọn ráyè láti mọ̀ pé Allahumma la tusallit alayna shaytana Ọlọ́run má jẹ́ kí ṣètánì má jẹ́ kó gbàjánu mi Ọlọ́run má jẹ́ kí ṣètánì ó ráyè ní ọ̀dọ̀ wa àmọ́ ká sọ pé nígbà tí yẹn bá ti gbọ́ Ọlọ́run bá gbọ́ kò sí nǹkan kan máa ẹnìkan kan lè ṣe Ọlọ́run lè lò wọ́n sábàbí tó bá fẹ́ dára tó bá fẹ́ ṣọlá àbẹ̀ lọ́wọ́n ọba ni láàfin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kèfèrí tí ọ̀gbẹ́ lọ́wọ́n ọba gbọ́ alásàásì kan bẹ ládùúgbò yín ọwá ń lọ fọwọ́ tá a láyà tó lẹ́yìn tó bá ti gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó bá nígbàgbọ́ tó yanjú pé àṣàṣì rẹ̀ ò ní ìtumọ̀ kankan Ọlọ́run ọba nìkan ló ní ìtumọ̀ tọ́lọ́run bá fẹ́ ṣe ni ọ̀ ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ Imam Shafi'i ló ní wàháyé àdúwì àìndàrú ìyá ti hì tí ń bá rọ́ tá mi nínú àwọn orin tán fi ti sọ́dọ̀ Imam Shafi'i onímọ̀ tún kí ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n máa kí káàárọ̀ lẹ́ẹ̀márùn-ún ó ti kí mi lẹ́ẹ̀kan mo tún ní tún yín kí náà ni ìyàwó ti mọ̀ pé ìyá yẹn burú. alẹ́ àdìfà ṣàrà níbẹ̀ tẹ̀híyàtì ìyá ṣe abẹ́jẹsúyà ìyá àbí ń bá yín gẹ̀ẹ́tì sẹ̀mó kì í ṣe pọ̀ fẹ́ fún sẹ̀mó jẹ ìwọ́ ti mọ bó ṣe ń lọ ni. lẹ́ àdìfà ṣàrà níbi tẹ̀híyàtì lẹ́yìn tó bá ti nínú ọkàn pé kò lè dá nǹkan ṣe fún ọ lẹ́yìn Ọlọ́run ńlọ ṣẹ̀ṣẹ̀ tún máa wá ṣẹ̀ṣẹ̀ pé aláburú ni mọ́tì torí ń pé Ọlọ́run fi wọ́ sínú ọ́fíìsì oore kó máa wá wọ àwọn aláburú gbígbà pé àwọn náà ń ṣaburú nú ayé wọn ń ṣe bẹbẹ láyé wọn ọ̀dọ́ Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ní àwọn ẹ̀dá kan bẹ kúlìkúlì sharri wàlí sharri amalun adá wọn torí aburú ni wọ́n mọ̀ ẹ́ ṣe tán bá gbọ́ pé nǹkan bàjẹ́ inú wọn ó dùn níjọ́ tán bá gbọ́ pé nǹkan dá inú wọn dùn bọ́lọ̀ ń ṣe dáa ni àfi kó máa gbọ́ pé lágbájá kan ya wèrè lágbájá kan juwónù lágbájá kan sórí ibú inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó máa yá bó ṣe rí naturally nìyẹn. níjọ́ tó bá ti wá bá rú wọn pàdé máa fọ ọ́fíìsì wọn fún tiwọn kéde pé ó bá wọn dòwò kan pọ̀ àmọ́ mọ́ ni Ọlọ́run ọba fín lára wọn ọgbọ́n mi
má ní Ọlọ́run ọba fín lára wọn tó bá já wọn nìkan ni ó lè dá wọn ní fín wọn ò ní tán lè fi ọ́ ṣe níjọ́ tí ìmánì bá gùn ọbẹ̀ kò sí nǹkan kan tí wọ́n fi ọ́ ṣe torí wọn ò dá agbára kan ní. àmọ́ ẹ̀rù tí ọmọ bọ̀ ni pé kọ́lọ́run ọba àlékè ọlá tó lágbára kọ́ mọ́ bá a mọ́ wàá fàṣẹ sí ìgbìyànjú wọn kan àti proposal kan tá bá propose tí ó wà lọ́ọ́ ṣe déédéé ìpalẹ̀mọ́ Ọlọ́run ọba kan gẹ́gẹ́ bó ṣe ṣiṣẹ́ lára àwọn ànábì Ọlọ́run ọba kọ̀ọ̀kan. so yẹn nìyẹn gbà níjọ́ tí yẹn bá dì sí pé wọ́n náà ṣàṣà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì wá mú kò ní jó jáàyàn láyà pé ìwọ́n ṣe wá ṣàṣà ànábì torí àdìsí ní bẹnu Sahih Bukhari ní bẹnu Sahih Muslim pé Yahudi kan tán pè ní Labid ibn al-Asam ó ṣàṣà ànábì àṣàṣìṣì mọ́ òjíṣẹ́ ńlá ànábì tó ju gbogbo wa lọ lọ́dọ̀ Ọlọ́run tó ju gbogbo ànábì Ọlọ́run lọ lọ́dọ̀ Ọlọ́run àṣàṣì wa mú kò ní jẹ́ ó máa dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ pé ayé àṣàṣì ó ṣe wá máa ànábì ṣèbí táwọn ànábì tí ànábì Musa la kà nínú al-Qur'an náà lọ́wọ́ àṣìkàtà ànábì Ayubu ṣáájú Ọlọ́run tún sọ ànábì Muhammad náà Ọlọ́run tún sọ fún un náà kó wá imma yunsiyannaka shaytanu nínú Suratul An'am kó wá imma yunsiyannaka shaytanu fala taq'ud ba'da dhikra ma'al qawmi dhalimin tí Ṣẹ̀tánì bá gbà ọ́ lágbè tó ṣe sì jókòó ti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run ọba láìda tọ́lọ́run ti ṣòfin pé má jókòó tì wọ́n mọ́ tí Ṣẹ̀tánì bá gbà ọ́ lágbè tó jókòó tì wọ́n tó bá ti rántí kété tètè dìde tẹ̀rí nǹkan Ọlọ́run wa ma arsalna min qablika min rasulin àgbé òjíṣẹ́ kan dìde ṣáájú wa Muhammadu wala nabiyyin àtànábì illa idha tamanna alqa shaytanu fi umniyati wọ́n bá láwọn fẹ́ kéwú àwọn fẹ́ ka Kùránì àwọn fẹ́ ṣe wáàsí Ṣẹ̀tánì ó máa dà wọ́n láàmú fẹ́ tọwọ́ bọ tí wọ́n kà fáyẹ̀nsáhùláhù máyúrúkì ṣèitán fúnra Ọlọ́run ni ó yọ ọwọ́ èṣù kúrò ń bẹ̀. sọtí ń túmọ̀ sí pé àwọn ànábì Ọlọ́run èṣù orílẹ̀-èdè lérí àwọn náà. sọtọ́ bá dọ́ kí wọ́n ṣàṣà ànábì òun kò sí big deal ń bẹ̀ àṣàṣìyàn àti gbogbo ń tẹ̀sù bá wulẹ̀ kó ṣe lẹ́yìn àwọn ànábì Ọlọ́run kò ní affect message wọn dé. tọ́rọ́ Ọlọ́run ti ṣàdéhùn bẹ́ẹ̀ pé èṣù ò ní lọ́wọ́ ń bẹ̀ tó bá ti kan kó dé bẹ́ẹ̀ máa sùn kúrò ń bẹ̀. àmọ́ tó bá ti yẹ lẹ́yìn eléyìí Ọlọ́run a máa sọ láńdà mi ló jẹ́ ká nàbí Ibrahim ní illa an yasha rabbi shay'a àfi tí nǹkan kan bá wọn Ọlọ́run ọba láti dá lára lókù. ntó bá wọn lu wa ló ń fẹ́ dá rẹ̀ ṣe Ọlọ́run dákun fi wá ṣe dùnnú. tó bá wọn lu wa àfẹ́ dá rẹ̀ lówó tó bá wọn lu wa àfẹ́dà rẹ̀ lọ́lá in tó bá wọn lù wá ló ń fẹ́ dà rẹ̀ ṣe Ọlọ́run dákun fi wá ṣe dùnnú. wọ́n ní lásìkò Umar ibn al-Khattab sàbí ànábì pàtàkì radiyallahu ta'ala anhu àwọn tí wọ́n ní agbára ojú tá a máa rí wọn fi ṣe déédéé àjẹ́ lọ́dọ̀ wa àlàáìnù wọ́n ní ó pàṣẹ pé kí wọ́n lé wọn lù. al-Imam ibn Battal kanu àfàgbà malikiya tó ṣe sharh Sahih Bukhari ó sọ pé ó tọ́ fún ẹni tó bá jẹ́ olórí ìlú tó bá jẹ́ adarí ìlú aláṣẹ ìlú mùsùlùmí wọ́n bá ní lágbájá yìí àjẹni tí ẹnu ń kun tí gbogbo èèyàn tóun náà dẹ́ rí pé tóun bá ti ronú aburú sí yẹn aburú máa ń so ń tọ̀ ọ́n kì í ṣe ẹni tí sáyọ́ bá ní psychological sickness yóò táwọn èèyàn kan ń pè lájẹsẹ́ pé ó kúnlẹ̀ Yorùbá dáadáa ọkàn àbí kí gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹnìkan tó kàn ní psychological issue bí ó kàn máa jarán bí kò máa lóhun ṣe kinní kankan tí ò ṣe yọ́dẹ̀ máa fẹnu ara ẹ̀ sọ lábàánilágbájá ti ń kà nígbà tí a kì í sábà expose sí mọ́ sáyẹ́nsì lọ títí tí ó jẹ́ àmọ́ ìpinnu ohun tí ń ṣe yìí sickness normal sickness ni psychological issue ni so ẹni tí bá bá yàtọ̀ sírú ẹni bẹ́ẹ̀ tá ẹ bá confirm ẹ pé ẹni yìí lágbára kan nínú ara rẹ̀ àdámọ́ ni tẹlòmíì wọ́n bí mọ́ ni kò yé òun náà bóun ṣe bá rẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ronú kí nǹkan bàjẹ́ àfi kí nǹkan yẹn bàjẹ́ yọ bàjẹ́ ni kò lásàsí kan tí ó ṣe àwọn tán bá bá rú ara wọn bẹ́ẹ̀ wọ́n lọ tọ́ fún ẹni tó bá jó lórí ìlú kó pàṣẹ kan mọ́ jáde bóyá yóò tì wọ́n mọ́lé ni o àbí wọ́n lé wọ́n lù ni o àbí yóò dẹ̀ kódà Ibn Battal tún sọ débi pé jíjẹ múmu rẹ̀ wọ́n lè wọ́ra oúnjẹ sílé fún kó sàmọ́ jáde má ròpọ̀ máwọn èèyàn torí bí ròpọ̀ máwọn èèyàn rẹ̀ wàhálà ń bẹ́ẹ̀ fáwọn èèyàn ṣé àwọn àfáà tí wọ́n sọ bí ò ní mọ́ ni ìsáwọn àfáà tí wọ́n sọ bí ò gbọ́ lọ́n gbọ́ torí wọ́n mọ̀ pé Ọlọ́run lè lò wọ́n sábàbí fi wọ́n ṣe nǹkan ń jọ tí ìgbàlérò wọn bá ṣe déédéé ntọ́lọ́run bá ti palẹ̀ máa ti ṣe gbogbo ntán bá ṣe òun náà nípa àwọn wọn ṣe Ọlọ́run náà ló ṣe torí àìmọye proposal àṣàṣì ni alásàṣì ṣiṣẹ́ tọ́lọ́run ò tí ì fi yọ̀ǹda sí kódà sí wọ gan tó fura mọ́ àìmọye gbìyànjú lẹ́lòmíì ti ṣe sí ọ nú àwọn tí wọ́n lérí sí ọ tí wọ́n tàka sí ọ tí wọ́n mọ̀ wọn pé àbó gbójúlé kinní kan ni àbó ní kinní kan tí wọ́n gan alára ọmọ nígbà tí ò ṣe déédéé tó Ọlọ́run ọba lérí rẹ̀ akọ ẹ̀ ń pé wọ́n ẹ̀mí rẹ̀ máa gùn láyé wà á lẹ́mìí gígùn láyé ẹ̀dá kan ò lè dá mi rẹ̀ lódodo láéláyé
abasi kọ́ pé ẹ̀mí rẹ̀ ó kúrú kó lọ gbàjẹ́ kó doṣó kó ṣe wọ́n ṣe pé gbẹ́kúdé ẹ̀mí rẹ̀ ò ní gùn kò sí ní tó fẹ́ fi sí. ntọ́ bá wọn lu wà ló ń fẹ́ dà rẹ̀ ṣe Ọlọ́run dákun fi wá ṣe dùnú. ibi tá a ti yà wá òun lọ́rọ̀ anabi Hudu aleyhi salatu wa salam níbi tí ń sọ fún wọn pé fàkídú ní jẹ̀míàn ẹ̀yin àti dodo ṣáyín ó yẹ ẹ̀dẹ́ jẹ́ sàṣìmí ẹ ṣe gbogbo ntagbára yín bá ká ó bá sì jẹ́ physical power yín náà lẹ́fi hàn mí lè mọ̀ nígbà tó yẹ pé àwọn ádàlú lágbára tá a sì sọ pé Ọlọ́run dá wọn léyìn gíga tó lágbára dáadáa tí wọ́n máa tẹ̀lé báṣubàṣu kídú ní jẹ̀míàn ẹ̀yin ni èmi nìkan lérí gbogbo yín ẹ ṣe ń tọ́ bá wọ̀nyí fala tunziruna ẹ má jẹ́ ráyé gbé inni tawakkaltu ala Allahi ẹ̀mí mi balẹ̀ sọ́lọ́run mo gbára lé Rabbi wa rabbikum ọba tí ń ṣe jẹ́ mú mi tí ń ṣe tìyín náà. Ma min dabbatin illa wa akhidhun bi nasiyatiha kò sí tí ń bẹ lérí lẹ́nu gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá tí ń mí lókè mí lọ lẹ́nu ẹranko àtẹ̀yìn àtẹwé àtẹgbò táwọn kan dójúlé pé àfi tí ọba ṣéwé àfi tí ọba ṣégbò gbogbo tí ń jẹ́ tí ń bẹ lérí ilẹ̀ pátápátá illa huwa akhidhun bi nasiyatiha Ọlọ́run ni àásù eré wọn bẹ nasiya níbi ibi ni wọ́n pè nasiya lárúbá ń pè nasiya ẹni tí control rẹ̀ bá wà lọ́wọ́ yẹn lárúbá ní lágbájá ni akhizu nasiya lágbájá ìyẹn ni pé control rẹ̀ gbogbo movement rẹ̀ pátápátá ń bẹ lọ́wọ́ Ọlọ́run àwọn àjẹ́ tẹ̀ ń sọ yìí àwọn oṣó tẹ̀ ń sọ yìí àwọn alásàsí àwọn èmèrè gbogbo wọn control wọn ń bẹ lọ́wọ́ Ọlọ́run ẹni Ọlọ́run bá fẹ́ dájú wọn kọ ni ó dájú wọn kọ illa huwa akhizun bi nasiyatiha tí wọ́n bá sì gbé ìgbìyànjú kan tán ṣe agbára kan tọ́lọ́run bá ní kò ṣe déédéé tó tèmi kò sí níyànjú mi kò sí nǹkan kan tí ó sọ mí nìyẹn. Anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn hafadọ̀ tí wọ́n máa tẹ̀lé wa ṣe àtẹ kèfèrí àtẹni tó gbọ́ lọ́ngbà àtẹni tí ò gbọ́ lọ́ngbà gbogbo ala ní mu'aqibat àwọn màláìkà tán máa tẹ̀lé wa pé ẹ máa bá ń sọ ẹ máa bá ń protect ẹ product mi ní nǹkan kan gbọ́dọ̀ ṣe ọ̀ lanú lẹ̀tọ́ bá sùn nígbà tọ́lọ́wọ̀n bá kádàrá pé ọgbà bẹ̀ kú kòkòrò kan ní kó síbẹ̀ ọ̀dà sáré tí padé rí láti jọ tọ́lọ́run ti fún wa létí ṣíṣí ilẹ̀ ní máa wà bẹ́ẹ̀ ni mú wa. Ọlọ́run wá ṣe kórí bẹ́ẹ̀ ń protect wa anabi sallallahu alayhi wa sallam ní akéèké lásán bí ọba ta omi ènìyàn àwọn màláìkà tí ń protect rẹ̀ yẹn akéèké yẹn ni máa ní láti gbàyànjá kó tó ta ọ́ yóò communicate wọn lọ́nà tí wò ní gbọ́ tí wọ́n dẹ̀ rí i pé òun ni wọ́n ní ọ̀tá tó tọ́ àmásìkò tán ló ní ọ̀tá kọ yìí ní sùúrù díẹ̀ kò tí ì tásìkò lọ́ba máa rí i pé àkekèé yẹn kọ́kọ́ ń bọ́ ṣeré náà ń bọ́ ṣeré náà àsìkò tí ì tó ni tó bá ti tó àsìkò wọ́n dẹ̀ra aṣọ tí wọ́n ń ṣọ yẹn kó lè san ọ́ tó bá ti san ọ́ lẹ́ẹ̀kan náà wọ́n tún máa protect rẹ lọ torí ń pòtù wà nínú ètò Ọlọ́run pé yóò san ní dédé àkókò yìí àṣàṣì tálásàṣìṣà yìí kò ní í ṣiṣẹ́ ó ti wà nínú ètò Ọlọ́run ọba kò sí ní tó lè fi sí jẹ́ ogun tá a bá sà tí ọba jẹ́ ewé rẹ̀ ó kù kan kò bá pé kó tún lé bóyá lílé òun náà ni ò ní jẹ́ ó ṣiṣẹ́ tọ́lọ́run ti ní mamin dabbatin gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátápátá illa huwa akhizun bi nasiyatiha Ọlọ́run ní control kálukú ẹnìkan ọ̀dá dúró wọn nínú tọ́lọ́mbá ọmọ ànábì àwọn ọmọ Ísírẹ́lì sọ wọn lọ́n sọ pé in lam tarda bi qada'i bí mo ṣe ṣètò ayé mi tí ọba ti tẹ́wọ́ mi ènìyàn lọ́rùn fakhruj min tahti sama'i yá jáde lábẹ́ sánmọ̀ mi ẹni pé tó ọba ti fẹ́ pé ọ̀fẹ́ dá dúró ọ̀fẹ́ wà lọ́ndà control Ọlọ́run jáde lábẹ́ sánmọ̀ mi wakhruj rabban siwaya lọ́mọ sí lọ́wọ́n ọba mi ìtọ́ba ti kúrò lábẹ́ sánmọ̀ àtàjẹ́ àtòsó àtẹ̀mèrè àtẹni tó fẹ́ tọ́lọ́run àtẹni tí ò fẹ́ tọ́lọ́run gbogbo apápátá là ń bẹ lọ́ndà control rẹ̀ ẹnìkan ò lè dá nǹkan kan ṣe ẹnìkan ò lè dá movement kan ṣe láì mọ̀ sí Ọlọ́run àti láì sí ìyọnu Ọlọ́run ọba ń bẹ kì í ṣe ìmọ̀ sí nìkan yóò sì yọnu sí pé tó bá dìgbà báyìí lágbájá ó sàsí lágbájá mo fẹ́ ká sàsí yẹn ó ṣiṣẹ́ mo fẹ́ yẹn lọ́mọ wa bẹ̀rù lára gbogbo nǹkan torí tí ọba ti sí mo fẹ́ yẹn kò sápúrúvà mo fẹ́ yẹn ní òjò dìmọ́ lọ́hùn pẹ́kípẹ́kí pé kí mo fẹ́ Ọlọ́run ọmọ tẹ̀lé àsàsí alásàsí lérí mi lọ ní òjò súnmọ́ lọ́hùn pẹ́kípẹ́kí ọmọ bẹ́ẹ̀ ní gbogbo gbà. Inna rabbi ala siratin mustaqim anabi Hudu sọ fáwọn èèyàn rẹ̀ pé ọba mi tó dá mi ala siratin mustaqim ojú ọ̀nà geere ló wà ìtumọ̀ ẹ̀ ní pé Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí ọ̀nà tó bá wọ Ọlọ́run kì í sí mbẹ̀ ọ̀nà tó bá ṣe geere gbẹ̀lẹ́ ti bọ́ lọ́hùn
inna rabbi ala siratin mustaqim bọ́lọ̀ ti lágbára tó ìtumọ̀ ẹni pé bọ́lọ̀ ti lágbára tó kápá gbogbo wa kò ní ṣàbòsí fẹ́nìkan ọba ń dédé ni ọba dáadáa ni ló fi jẹ́ sí pé Suratu Hud fẹ́ni bá mọ̀ dáadáa ó ṣiṣẹ́ ìsọ púpọ̀ ẹni pé mo ti sọ ńjọ́ kan náà ẹ̀ẹ́dẹ̀ rí i pé dodo ń tà tí ń kábọ̀ wá látẹ̀yìn ń jọ bí gbà pé ọlọ́run kó àwọn ànábì ọlọ́run yọ lọ́wọ́ ewu bó ṣe kó ànábì Muhammad yọ sallallahu alaihi wasallam bó ṣe kó ànábì Nuh yọ alamaja amúrù náà nígbà tá a ṣe àwọn ọlọ́run ọba dé tí bínú dé nàjẹ́ iná nu alanuhu ṣe ti rí nǹkan alamaja amúrù náà ń bọ̀ wá ń bí ọ̀rọ̀ Hudu yìí náà nàjẹ́ iná hudan alahudu walazina amanu ma'ahu níbi tí Solih bákan náà níbi tí Shuayb bákan náà àwọn ànábì tọ́lọ̀ ń kó yọ lọ́wọ́ ewu ayé àti bínú ọlọ́run ó wá pìtàn wọn kó tàn wọn jọ sínú súrà yìí súrà aṣọ ni súrà gbélékè lérí ọ̀tá ni inna rabbi ala siratin mustaqim fa in tawallaw ọlọ́run ní Hudu tó bá ti sọ bẹ́ẹ̀ fún wọn in tawallaw tán bá láwọn ò ní gbọ́ faqad ablagtukum ma ursiltu bi ilaykum Hudu wa ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn rẹ̀ pé tẹ́ ẹ̀ bá ti ní gbọ́ èmi ti jíṣẹ́ fún yín o wa yastakhlifu rabbi qawman ghayrakum kò ná ọlọ́wọ́n bá ní nǹkan kan láti pa yín rẹ́ kó sì fi àwọn míì rọ́pò yín wala tadurunahu shay'an ẹ̀ ní ìnira kan tẹ́ fẹ́ fi kan lọ́hùn tó bá pa yín rẹ́ kò dín nǹkan kan kù nú ọlá rẹ̀ inna rabbi ala kulli shay'in hafiz gbogbo nǹkan pátápátá lọ́lọ́wọ́n bá mójútó ọlọ́run ní dá nǹkan kan mọ́ sọ èèrà lásán ọlọ́run wà dáa kò ní ṣọ́ kò ní protect ẹ̀ ọlọ́run ní negligence nínú ètò ẹ̀ tó bá dá nǹkan yóò protect ẹ̀ yóò ṣọ́ àwọn kan ní ìtumọ̀ ẹ̀ ní pé inna rabbi ala kulli shay'in hafiz gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá ọ̀rọ̀ tó ń sọ ìṣesí rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló wà nínú record lọ́lọ́run ṣọ́ gbogbo ẹ̀ ní yóò padà fún ọ ní làbárí gbogbo tó ń ṣe òun lẹ́yìn tó bá fayé lẹ̀ àwọn kan ní àyà yìí nínú àwọn tafsir pé ẹ tú wípé anabi Muhammad sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ ẹ pé tán anabi Hudu lọ́lọ́run pabọ̀ ẹ ti ọ̀rọ̀ yìí bọ ẹnu anabi pé ó jọ wígbà pa anabi ní ń sọ̀rọ̀ àmọ́ yìí tí ọyàn jújù ní pé anabi Hudu náà ní sọ̀rọ̀ ń communicate àwọn èèyàn lẹ́yìn tó ti sọ fún wọn pé ẹ lọ ṣàṣàṣì ẹ lọ ṣe gbogbo agbára yín kárí ọ̀rọ̀ ní wàhálà mẹ́jà amúrùnà najjayna Hudan ẹ tún sì rí wàhálà mẹ́jà amúrùnà ó ti lérí ìyà sí wọn pé ìyà ń bọ̀ wá tẹ́ bá gbà lamma jaa amruna nígbà tí yà wá dé najjayna Hudan àwa la Hudu walladhina amanu ma'ahu birahmatin minna wa najjaynahum min adhabin ghalidh Allah wọn kúrò níbi ìyà birahmatin minna ìkẹ́ la fi yọ wọ́n Ọlọ́run ṣá fi kẹ́ rẹ̀ yọ wá kúrò nínú gbogbo ewu Ọlọ́run ṣá fi àánú rẹ̀ yọ wá kúrò nínú gbogbo aburú èyí tá a fura mọ́ pé wọ́n ń pète pèrò lérí wa àti yìí tá a fura mọ́ bí tí wọ́n ti ń pète aburú lé wa lérí Ọlọ́run ṣá fi ìkẹ́ rẹ̀ àtàánú rẹ̀ fi yọ wá kúrò ńbẹ̀. najjayna Hudan walladhina amanu ma'ahu birahmatin minna wa najjaynahum min adhabin ghaliz. kì í wá ṣe ìyà ayé nìkan láti ṣọ́ wọn láti là wọ́n azabun ghaliz ìyà àtijọ́ àlùkìyámà tóun náà lé ìyà tóun náà lágbára tí ń dúró de gbogbo ẹ̀dá tí ó bá gbọ́ lọ́wọ́ bá dọ́njọ́ àlùkìyámà Ọlọ́run ní a kó wọn yọ kúrò bí òun náà. watilka adun jahadu bi ayati rabbihim bó lọ́lọ́run ṣe pa àwọn ìjọ rẹ̀ atẹ́gùn lọ́lọ́run dẹ sí àwọn ìjọ ànábì Hud Allahu akbar atẹ́gùn lọ́lọ́run dẹ sí wọn nígbà tọ́lọ́run dẹ atẹ́gùn sí wọn wọ́n ní wọ́n ti ń wá òjò tí wọn ò rí ọkọ̀ọ̀kọ̀ ká òjò ńlẹ̀ tó gbogbo ìgbà tọ́lọ́run bá ti fẹ́ bínú nínú tí ọkọ̀ọ̀kọ̀ sá àwọn ìjọ tọ́lọ́run bá fẹ́ bínú sí nínú tí ọkọ̀ọ̀kọ̀ sá wọn òun lòjò wà torí òjò tẹ́ ń wò yẹn àánú àtìkẹ́ Ọlọ́run ọba ni tọ́ba tí wàá di pọ́lọ́n tí mú bínú rẹ̀ bọ̀ wá òjò ilé ọkọ̀ọ̀kọ̀ máa gbẹ ná jíjẹ mú wọn máa difficult fáwọn èèyàn àrọ́ máa ní wọ́n ní Ọlọ́run ká òjò ńlẹ̀ fún wọn òjò rọ̀bọ̀rọ̀ wọ́n ń wá òjò nígbà tí yóò wá yá ni wọ́n á rí ẹ̀ṣújò falamma ra'awhu 'aridan mustaqbila awdiyatihim nínú suratul Ahqaf nígbà tí wọ́n rí ẹ̀ṣújò tó dúdú tí sánmà dúdú inú wọn dùn qalu hada 'aridun mumtiruna wọ́n ní báríkà o òjò ti fẹ́ rọ̀ ẹ̀yẹ máa kókè jáde kókóró bá jáde ká pọn mi ìyá kínní ìyá alábẹ́já gbogbo wọn ké síra wọn inú wọn dùn. bal huwa mastajaltum bihi anabi Hudu àtàwọn èèyàn rẹ̀ tán dọ́lọ́ndọ́ àwọn tí ń jáde nínú ìlú tí wọ́n pé àwọn ṣe bójú kẹ́ni huwa mastajaltum bihi ìyàtẹ̀ ké sí ìyàtẹ̀ sọ fọlọ́run pé kó fi ránṣẹ́ sí òun ló dé yìí fiha rihun fiha adhabun alim atẹ́gùn òjò yẹn ń bá yà bọ̀ wá ni
tudammiru kulla shay'in gbogbo tí atẹ́gùn yẹn bá pàdé ní parẹ́ bi amri rabbiha pẹ̀lú àṣẹ Olúwa rẹ̀ fa asbahu la yura illa masakinuhum Ọlọ́run pa wọ́n rẹ́ débi pé kò kù nǹkan kan mọ́ tó tayọ lé wọn kadhalika najzil qawmal mujrimin Ọlọ́run ní bá ṣe máa ṣe fún gbogbo ẹni tó bá gbẹ́rù gbọ̀n inú atẹ́gùn lọ́lọ́run fi bá wọn jà òjò yẹn ṣú bí ìgbà pé òjò ní ọ̀rọ̀ atẹ́gùn wa ń fẹ́ àmọ́ kì í tú wá ṣe atẹ́gùn lásán atẹ́gùn tó láriwo nú ni torí nu súrà mi Suratul Haqqa ẹ wọ́n ní wọ́n fàáwùlì kúbìrì hin sọ̀rísọ̀rí àtìyà apá wọn rẹ pẹ̀lú atẹ́gùn kan àtìyà atẹ́gùn tó lágbára tí fọ́ọ̀sì ẹ̀ lágbára tó ti yarí pátápátá tó bínú sọ̀rísọ̀rí ní tí wọ́n máriwo wá ń pariwo bí ṣe ń lọ ní ń pariwo atẹ́gùn aláriwo la fi pa wọn rẹ wọ́n ní tátẹ́gùn yẹn bá kó sí wọn nímú àtẹnu yọ wá wọnú kun wọn yọ dé lọ fa ikùn ya Ọlọ́run ló mọ̀ irú atẹ́gùn ọ̀hún yóò kó sí wọn nímú àtẹnu yọ lọ fa ikùn ya yóò kó gbogbo tí ń bẹ nínú kun wọn jáde gbogbo wọn wá ń ṣubú lulẹ̀ tara al-qawma fiha saran Ọlọ́run ní ta nẹ́bì tó bá rí wọn bí mo ti pa wọn rẹ́ tara al-qawma fiha saran ó rí gbogbo wọn tí wọ́n sùn lẹ̀ lọ dáa ka'annahum a'jazu nakhlin khawiya wọ́n á dàbí igi àgékù làbídùn tó wó lulẹ̀ tí ò sí nǹkan kan nú ẹ̀ gbogbo fún wọn ti jábọ́ atẹ́gùn lásán nígbà tán láwọn lágbára tí wọ́n ń prove agbára pé a ní physical power Ọlọ́run wá dé atẹ́gùn sí wọn ọmọ ogun tí wọn ò ní rí sójú tí wọ́n kàn máa fìlì ẹ̀ Ọlọ́run má pa wá rẹ́ o Ọlọ́run má bínú sí wa bọ́lọ́run ṣe bá ìjọ ànábì Hud odindi ijọ́ méje ńlá atẹ́gùn yẹn fífẹ́ àwọn kódà náwọn tó sáwọ́ nù kò tó nù wọn táwọn kan sáwọ́ rí àpáta kan tán lọ sá síbẹ̀ pé bóyá àpáta àyàn gba àwọn lẹ̀ bọ́mọ ànábì Nuha náà ṣe fẹ́ ṣe ń jò ní tó ní sàáwì ìlà jábàlì màá lórí àpáta bàbá mi ànábì Nuha ni kò sápáta kankan ní Ọlọ́run bá fẹ́ bá jà tíbinú Ọlọ́run bá dé kò sí tó lè gbà ọ́ lẹ̀ kò sí má darí kan òun tí ó ṣàánú rẹ̀ tọ́lọ́run bá fẹ́ bínú sí ọ ṣàbòsí fún yẹn wá ń lọ ṣe má darí kan òun lọ sógun sọ tọ́lọ́run bá dé tíyà rẹ̀ bá dé ogun náà ni ó kọ́kọ́ yí ọ lọ́wọ́ wọ́n sáwọ́ ní òkè àpáta nkankan atẹ́gùn yẹn lé wọn débẹ̀ atẹ́gùn yẹn pa wọn rí Ọlọ́run láàṣẹ nìkan kan kù nù wọn masakinu hum nìkan ló kù ilé wọn tán gbé nìkan lẹ́fì mọ́ rírí pa wọn Allahu akbar Ọlọ́run má pa á rẹ́ Ọlọ́run má bínú sí wa o Ọlọ́run má pa á rẹ́ Ọlọ́run má bínú sí wa o Ọlọ́run má bá wa wí má bá wa jà má dá wa lẹ́bi la ilaha illallah ìtàn àwọn ìjọ ádàlúlá lápá ọ̀hún bọ́lọ́run ṣe pa nínú Suratu Hud Ọlọ́run ní wa tilka àádùn ìtàn wọn nìyẹn o ìgbà tó pa tán wá ní wa tilka àádùn ìjọ ádàlúlá àwọn nìyẹn o bọ́rọ̀ wọn ṣe jẹ́ nìyẹn tilka lọ́lọ́run tún wí fún wọn tilka lárúbá máa ń lò fún nǹkan tó bá jìnnà tẹ́ bá fẹ́ bí kẹsẹ́ pé tá a bá ní this nínú èdè òyìnbó nǹkan tó wà ń tòsí láàrin fàásì right tá a bá ní that à ń rí fàásì nǹkan tó jìnnà Ọlọ́run ò tiẹ̀ fẹ́ wọn tòsí rẹ̀ rárá bí tí wọ́n bí Ọlọ́run ọba nódé tó wá ní wa tilka àádùn àwọn ìjọ àádùnù jahadu bi ayati rabbihim wọ́n ja àmì Ọlọ́run ọba wọn níyàn wọ́n ja àmì Ọlọ́run ọba wọn wọ́n ja níyàn wọ́n á sọ rusulahu wọ́n ṣe gbogbo òjíṣẹ́ tá a rán sí wọn ó jẹ́ káwọn tafsiri kan máa gbé yẹn ká òjíṣẹ́ mélòó lọ́lọ́run á rán sí wọn ṣé ó kọjá Nuhu nìkan ni ó kọjá Hudu nìkan ni tó fi wá lo plural pé wọ́n á sọ rusulahu wọ́n ṣe àwọn òjíṣẹ́ Ọlọ́run àní àná Hudu bí ṣe ń jíṣẹ́ fún wọn ẹni bá ti pe òjíṣẹ́ Ọlọ́run ọba kan nírọ́ gbogbo òjíṣẹ́ náà ló pè ń rọ́ yẹn bá wà ní Muhammad sallallahu alaihi wasallam tó nírọ́ ní pa kò gbọ́dọ̀ sọ pé ọmọ lẹ́yìn Kristi lòun ó ti pe Kristi náà nírọ́ ó ti pe anabi Musa nírọ́ ó ti pe gbogbo àntoríṣẹ́ kan náà wọ́n wá jẹ́ àwọn afọ́n tafsiri ní ìtumọ̀ rẹ̀ nù àwọn kan náà rusulahu ní pé ṣẹ̀ǹpá anabi Hudu náà máa dáṣẹ́ jẹ́ màláìkà kan lọ́lọ́run ṣàrán sí àwọn òjíṣẹ́ àwọn aránṣẹ́ Ọlọ́run pọ̀ tí ń rán sí anabi Hud alayhi salatu wassalam sọ ọjọ́ já sí pé wọ́n ṣe àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wàtábà àwọn amra kulli jabbarin anid yìí tí wọ́n fi tẹ̀lé àṣẹ Olúwa yìí tí wọ́n fi gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu àwọn ajẹnípa àwọn aláṣẹ wàá nínú àwọn ènìyàn nínú wọn ni wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ tiwọn ni wọ́n ń gbọ́ pé ẹ má gbọ́rọ̀ Hudu ọ̀rọ̀ tiwa ni ẹ gbọ́ ẹ̀sìn táwọn bàbá wa ń ṣe yìí la máa ṣe àwọn ajẹnípa àwọn aṣọlá àwọn aṣàbòsí nínú àwọn ènìyàn àṣẹ wọn wọ́n tẹ̀lé yìí tí wọ́n fi tẹ̀lé tọ́lọ́run táwọn onífẹ̀ẹ́ inú wọn tẹ̀lé wa ó ti bí wọn fi hadhihi dunya la'natan ọlọ́ni wa ó ti bí wọn fi hadhihi dunya la'natan nígbà tí mo pa wọn rẹ́ tán mo tún ṣẹ́bi lé wọn mo tún fi láànà ibi dandan àti ìgbéjìnà sí ìkẹ́ Ọlọ́run ọba náà ń pè ní láànà ẹni tí kẹ́ Ọlọ́run tó bá jìnà síbi tí kẹ́ Ọlọ́run wà ní Ọlọ́run ni mo tún fi yẹn tẹ̀lé fún wọn. wa yawmal qiyamati tó bá tún dijọ́ al-qiyama náà wọn ò tún ní rí kẹ́ wọn ò ní rí ìkẹ́ wọ́n mọ̀ sẹ́lọ̀n púpọ̀ o wọ́n mọ̀ sẹ́lọ̀n púpọ̀ kí wọ́n á ṣe tó báyìí
ẹ dákun kí wọ́n ṣe wọ́n ṣẹbọ sọ́lọ́run ọba tíyẹn bá ṣẹbọ ìyẹn ṣàbòsí tọ́pọ̀ míyẹn bá lẹ́bọ lẹ́rù lọ́ bọ́lọ̀ ìyẹn ṣàbòsí tọ́pọ̀ ẹ wo ìbáwí Ọlọ́run tún jẹ wọ́n yà ó ti pa wọ́n rẹ́ tó tún ní mo tún ṣẹ́bi lé wọn lẹ́yìn ikú wọn tó bá tún dijọ́ àkìyàmọ̀ wọn ò tún ní rí kẹ́ alá ẹ̀yin ìyẹn wá gbọ́ o inna adan kafaru rabbahum Ọlọ́run tún rojọ́ wọn níṣẹ́ ráwọn ádàlúlá àwọn ya kèfèrí púpọ̀ alá nẹ́yìn ìyẹn gbọ́sẹ̀ bọ́n dalẹ̀ ad mi ò fẹ́ rí ádù nítòsí mi ẹni tọ́lọ̀ ń bá ń pọ́nlé tí ń bá ń fà mara tí ń bá ń rí kí Ọlọ́run tí ń bá ń ràánú Ọlọ́run àwọn ni wọ́n mọ̀ tún mọ̀ gángan yìí jù tọ́bọ̀ Ọlọ́run ọba sọ̀rọ̀ tí ó mọ̀ dáhùn lẹ́ẹ̀kan náà tí ó mọ̀ gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn náà mọ̀ tún mọ̀ tán pè ní kúrúbù tí yẹn bá wà nítòsí Ọlọ́run so àwọn àfọ̀ntẹ́sírì kan ní ọ̀gángan yìí náà lọ́sọ̀ ànábì dógbó nínú Suratu Hud ṣe mọ̀ ń pa aṣọ ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń pé ànábì ní ṣáyé àbátí ní Hudun wa akhawatuha Suratu Hud yìí lọ sọ mí dógbó mo ronú sí wọn lọ gangan tọ́sọ ànábì dógbó ń bẹ̀ ọjọ́ bí gbà pé alábọ́ndálẹ̀ àádín kọ́ mi Hud bí tọ́lọ̀ ti ní bọ́ọ̀dàn kí wọ́n jìnà sí mi ká jìnà sí kẹ́mi gbogbo ẹni tó bá ti ní opportunity àti ọ̀rọ̀ Ọlọ́run súnmọ́ tó tọ́lọ́run fà ọ́ mára ẹ̀rù ọmọ bá wọn pé èsì ní dọ̀tọ̀ Ọlọ́run kí ní ṣe tọ́lọ́run ó fi sọ mí di ara jìnà ọmọ wa ṣọ́ra ọmọ sá fún gbogbo tí ń jẹ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ ọmọ sá fún gbogbo tí ń jẹ́ṣẹ̀ nínú ìṣesí ọmọ sá fún kó ṣàbòsí fún yàn tọ́rọ̀ owó bá fẹ́ dàrú láàrin wa àtẹ̀yàn yóò tẹ Ọlọ́run kó yọ̀ǹda wọn náà lọ jàre ọbẹ̀ sí yóò tún tẹ Ọlọ́run kó yọ̀ǹda kó má bàa ṣèṣì mú tiẹ̀ mọ́ tiẹ̀ torí opportunity tó ti ní lọ́dọ̀ Ọlọ́run ó fẹ́ lose rárá Ọlọ́run wá ṣe ìbọn àdùn àwọn ìjọ anabi Hud àwọn adàlúlá Ọlọ́run ní bọ́ọ̀dàlẹ̀ qawmi Hud alá bọ́ọ̀dàlẹ̀ àádín qawmi Hud ẹ̀tẹ́ tí ẹ gbọ́ àwọn ìjọ adàlúlá tán jẹ́jọ anabi Hud wọn ò lè rí kẹ́mi kódà wọn ò lè súnmọ́ mi wọn ò sí nítòsí mi rárá Ọlọ́run fi wá sínú àwọn ẹni ìsúnmọ́ rẹ̀ Ọlọ́run ṣàánú wa má bínú sí wa o má wàá jẹ́ kí àwọn aláburú àwọn aláìdá àwọn onínúbú àwọn ọlọ́rọ̀ bú Ọlọ́run má jẹ́ wọn ráyè inú ọ̀rọ̀ wa Ọlọ́run má gbà wọn láàyè nínú àlámọ̀rí wa la ilaha illallah èyí tó ti ṣe fún wa lóore tínú wa ń dùn sí Ọlọ́run má jẹ́ àríbànújẹ́ ń bẹ̀ èyí tí a tún tọrọ lóore lọ́dọ̀ wọ Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba Ọlọ́run má ṣàfilé wa lọ́wọ́ ọlá sallallahu alayhi wa sallam tọ́jú àwọn òbí wa tọ́jú àwọn ọmọ wa tọ́jú àwọn aya wa tọ́jú gbogbo olóore wa àwọn àfáà wa ọlá Muhammad rasulullah sallallahu alayhi wa sallam Ọlọ́run jẹ́ aláṣepẹ́nu Islam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.